òdodo. wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé. àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn. àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n. bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gọ̀. nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè. àwọn sáàni àrídùnnú rédíò CFM ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè. àwọn sáàni àrídùnnú rédíò CFM ní CFM 89.1 ẹ máa gbọ́. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí CFM ìkànnì tó ń kilẹ̀ títí wá. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí CFM ìkànnì tó ń kilẹ̀ títí wá. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ láti inú ìwé ìròyìn ojoojúmọ́ tó jáde nílẹ̀ wa ẹ tẹ́tí ẹ bá wa gbọ́. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí CFM ìkànnì tó ń kilẹ̀ títí wá. ìròyìn àjímúná ìròyìn àjímúná àjímúná ìròyìn àjímúná lórí CFM ẹ jẹ́ ká jọ gbọ́. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí CFM ìkànnì tó ń kilẹ̀ títí wá. ìròyìn àjímúná. ìròyìn àjímúná. ìròyìn àjímúná. ìròyìn àjímúná. ìròyìn àjímúná náà la gbé kayín mọ́lé láàárọ̀ yìí o. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń fẹ́ dé. akínyìn káàbọ̀ sí ìkànnì alára àgbàyídá ìkànnì CPT 9.1 FM. ìkànnì eléyìí tó ń lọ ní iwájú tí àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tí wọ́n sì ń tẹ̀lé lẹ́yìn. àjíire bí ojúmọ́ ayọ̀ ló mọ́ àwa láàárọ̀ yìí, ojúmọ́ dùnnú, ojúmọ́ ìgbéga, ojúmọ́ ìṣerere. a mọ̀ pé ojúmọ́ ayọ̀ òun náà ni ó mọ́ ẹ̀yin náà nítorí pé àwa jí ọ̀yẹ́rẹ́ òun náà ló sì là lónìí. ọ̀yẹ́ ìdùnnú òun ló là náà ni ó sì máa là fún gbogbo wa o. a kí yín káàbọ̀ sí ìkànnì alára àgbàyídá ìkànnì CPT 9.1 FM. ìlú òkè ò la fi kalẹ̀ sí ìjọba ìbílẹ̀ kájọlà ní ìpínlẹ̀ ọ̀yọ́ la wà lórílẹ̀‐èdè nàìjíríà. orílẹ̀‐èdè nàìjíríà la wà nílẹ̀ adúláwọ̀. ilẹ̀ adúláwọ̀ òun la wà láàrin gbùngbùn àgbáńlá ayé o. ojúmọ́ ayọ̀ òun náà ló mọ́ wa o. àsìkò bá a ṣe òpin ọ̀sẹ̀ tá a wà yìí àwọn kan mọ̀ múra ìnáwó báyìí, ìnáwó kẹ̀tíkẹ̀tí báwọn èèyàn ṣe ń lọ ilé ọkọ ni wọ́n máa ṣòkó àgbà, ni wọ́n máa ṣe ìkómọ, wọ́n máa ṣe fírídọ́ọ̀mù, wọ́n máa ṣe gbogbo ẹ̀ bó ti á wá pọ̀ tóun ìtura ọ̀gá gẹ̀lẹ̀ wá láàárọ̀ yìí. kò síbi lóde ni wọ́n pè ọ́ lóde kéèyàn ó sì máa ya aláyọjú ràn. bẹ́ẹ̀ ni bí wọ́n bá pèèyàn sí èèyàn gbọ́dọ̀ lọ. bí wọ́n bá tiẹ̀ pèèyàn sí tóun ti yà níjọ́ rìn yáa di pé wọ́n gbé oúnjẹ kọjá iwájú olúwẹ̀ ni wọ́n wà ní rántí pé wà lórí ìjókòó. kò sóde tó dùn ún lọ débi bíi kí ó jẹ́ pé ìyá èèyàn ló wà ní oúnjẹ. òde ni máa ń dùn ún lọ jù ẹ̀kẹ́ mọ́ mi èèyàn ló wà ní oúnjẹ. ṣé irú yẹn gan nílé wa súnmọ́ wọn gan ìlú ọkọ. bí ìgbà jẹ́ pé sórí bí ìgbà jẹ́ pé wọ́n ló ní kọ́kọ́rọ́ oúnjẹ ìjọba ọ̀run ní táìmù yẹn torí bó ṣe máa fìl ó tún lọ oúnjẹ yóò ṣàkàn mí. àlejò ni wọn náà o ẹ tó tún wá jókòó tó máa bí pé ẹ má bínú sẹ́ẹ̀sẹ̀ dé ní sẹ́ẹ̀ ti jẹun tó ní wọ́n gan tó mọ̀ ọkàn ẹ̀ balẹ̀ pé anytime tó bá ti ṣe tán. bó wá tí mo bèrè lọ́wọ́ àlejò pé lẹ́yìn níṣẹ́ ti jẹun o
sẹ́yìn ti jẹ fèmí lẹ̀ o ìyá wa máa wò pé kí n fẹ̀yìn lẹ̀ bò ẹ bẹ́yìn náà sẹ́ẹ̀dẹ̀ ni tẹ́rẹ̀ tó wà ní ìjáde oúnjẹ o ẹni tó súnmọ́ mi àbíjọ́ bá padà lé bàbá rẹ̀ ló kù. sọ inú àwọn náà wà ìmọ̀ yàsùlẹ̀ yọ sẹ́ẹ̀tì tébù fún mi búkú ọkọ mi lójókòó lọ́ọ̀kan yà á mọ̀ pé èmi kàn máa ń dọkọ́ ńgbà náà ni. inú rẹ̀ wà wọ́n dùn kẹ́ni. ó sì káwọn eegun ó kó síbi oúnjẹ. kèé ṣẹ́gun o láwọn ẹran tó ní àlùbáríkà gan ibi táwọn náà ti máa ń bọ̀rọ̀ jẹ́ ni pé bó ní sọ́ba ń gbóúnjẹ lọ fún ọmọ ńlé àní èwo sí finish báyìí èwo sí finish ṣé torí kó dejò pa wá pọ̀ ọlọ́run sí àánú àwọn ìyá nǹkan lọ́wọ́ máa pa wọn fún wa. àmì o nígbà mo tún jẹ tó tún mọ béèrè pé bó ní sọ tún fà dání fún ọmọ ńlé mà ní ẹ̀yin náà tún ti bẹ̀rẹ̀ tí ń fi ọjà báyìí o. bó ni wọ́n fà á lọ kí n mọ gbóúnjẹ lọ lójú títì kí nǹkan kan kọ. bọ̀dá. alẹ́ mi ò mọ̀ tí ì mú kinní tó ti mú kinní ẹ máa fi sórí tébù rẹ̀ náà. gbogbo nǹkan ni o gbogbo nǹkan máa ń fi sí o kéèyàn ó ti máa fa oúnjẹ lọ ó jẹ́ wédú tí wọ́n dì nú ọ̀rá kí nǹkan kan wá kọ àwọn yóò wọ́n ní bọ̀dá ìmọ̀ tí ń jó. kí ló ń jẹ ewédú yín èyí ẹran ò ní lè ṣe àǹtítì. èyí sọ ọgbẹ ẹlẹ́ni èyí padà sọ ọgbẹ ẹlẹ́ni pé ìsìnkú gbé kinní yìí o. dáàdì tìjú ká bọ̀dé ẹ lọ gbọ́ bẹ̀bí ẹ lọ ni. ẹ wo gbogbo àwọn tá à ń ṣènáwó lónìí ẹkún ò ní gbẹ̀yìn rẹ̀ fún wa o lágbára ọlọ́ àtàwọn tá à ń sòkó àgbà ọmọ rẹ̀. ṣọjá wà fi èní náà já tún fi kìlọ̀ fáwọn tí wọ́n máa ń gbà pé kàn sáàfù oúnjẹ àwọn míì á máa wojú sáàfù oúnjẹ o ẹlòmíì ò sì ní jẹun látàárọ̀ yóò sì lọ. sórí ìṣàn pé advantage ibẹ̀ lásán nìsín disadvantage ibẹ̀ ni pé kéèyàn ó lọ sóde kó wá jẹ́ pé ẹni tó wà ń di oúnjẹ x rẹ̀ tí wà á tiẹ̀ tó yẹ pé ńgbà tẹ́jọ jàtúkà gan o tún jẹ́ lówó. nǹkan ti ṣẹlẹ̀ o àbí kó jẹ́ níbọ̀ rẹ tẹ̀ gbàtìrà yín tẹ mọ́ ń gbálẹ̀ ṣe nànà ara yín. ìrọ̀ níbọ̀ ó tiẹ̀ sì tún wò fún ẹ sájà gbé fún ṣùgbọ́n x rẹ̀ tẹ́yẹ pé ńgbà tẹ́yẹ fi túká ó tún gbowó kan lọ́wọ́ ẹ̀ tó dá padà. tẹ́ bọ́ ó lè lọ da àrùn kan ọbẹ̀ fún ọ lórí. ó jẹ́ ìsìn lọ ra búrẹ́dì tóró òun ní rí nǹkan jẹ́. ìwọ ọwọ́ mi bọ̀ ọ́ lónìí bó bá sì jẹ́ pé àwọn àbẹ́ tó kọ ojú ẹ̀ sórun alẹ́. àbí jẹ́ pé àwọn ẹ̀sìn ẹ lólórin tí wọ́n pè bí ìnáwó tó ń lọ lónìí má jó o torí bó o bá jójú. ìjẹ́ ẹlẹ́sìn ló náà jó. ẹ wo ẹ káàárọ̀ jàre Ojúmọ́ Ayọ̀ náà ló mú aníkà kọ́kọ́ fi yùn ká fi wọ́ọ̀mù bọ́dì ni sẹ́ẹ̀rì ìtura àtẹ̀mí àwa méjèèjì kọ́lọ̀ ń sànú wa ni nǹkan bóun ṣe ń gbóògùn jẹ lèmi náà ń gbóògùn jẹ àjọ ń gbóògùn jẹ ni ṣùgbọ́n káwọ́ kọ́kọ́ fi yùn ká kọ́kọ́ ẹ rí i pé ara ti nà báyìí ìròyìn já ṣé ká máa lọ báyìí. ẹ náà ó lọ tún fẹ́ wá yá. ó yẹ ká lè máa lọ báyìí. ń sàn ṣe bí ọkà láàárọ̀ yìí ọ̀nà sì ṣe ìlórèpọ̀ olóde kan lónìí. ìlóde ó ti lọ sí bàbá Akínlọ́tán láti bí ìjọ yìí ó ti jẹ wọn mọ́nú. bàbá Akínlọ́tán náà ṣe 60 lánàá. tí wọ́n wá dáná lónìí. àti ìmọ̀ ibi tí wọ́n ti ṣe náà bọ̀ àdé 60 pọ̀. 60 pọ̀. wọ́n lè fẹ́ sọ́dọ̀ la Sunday. kò sígbà tán sọ́dí tán sọ́dí 60 pọ̀. nínú ìwé ìròyìn Vanguard ó náà ní ìròyìn àkọ́kọ́ eléyìí tí màá mú láàárọ̀ abẹ́jẹ́ mú nínú ìwé ìròyìn Nigerian Tribune nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti mú ìròyìn àkọ́kọ́ níbẹ̀ ni Ọpẹ́bọlò ó náà ló ti ń sọ fún Peter Obi wo mọ́ wá ìpínlẹ̀ Edo láìsèpò sọ fún mi tó o bá wá kí ni yóò ṣẹlẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìwọ gan ṣe èyí ó ṣe à. ẹ na ó hẹ́ ò ṣeun ó hẹ́. nínú ìwé ìròyìn Vanguard ilé-mi á ti mú kókó àkọ́kọ́ fún tàárọ̀ yìí o níbi tí ẹni tí ṣe Oti àbùrẹ́ tó mà ti sọ fún Oti ó ní wò ó má da àwọn nǹkan wa ní ìpínlẹ̀ Abia má wàá dà á láàmú mọ́ wéèsì ẹ̀ a bá ní àwọn nǹkan wá lò àbùrẹ́ ló ń sọ fún Oti bẹ́ẹ̀ o lórí ìpàdé kan eléyìí tí ẹgbẹ́ òṣèlú Labour tí wọ́n ṣe ìwé ìròyìn Vanguard ló fà á síta. sórí inú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo sì wà níbẹ̀ ni Obedient ní ẹ ti ń fèsì sí ọ̀rọ̀ tí Ọpẹ́bọlò tó sọ̀hún wọ́n ní Nàìjíríà yìí ti gbogbo wa ní kó má gbọ́dọ̀ bàjẹ́ ibòmíràn tí a lè lọ àjò lè dà bí ilé ẹ jẹ́ yín lọ náà ẹ jẹ́ ká fọwọ́ pọ̀ ká fi hàn ṣọ̀kan gbé. yóò dá fún bọ̀dá Sànní. náà bọ̀dá ni Sànní lọ́dọ̀ ẹ̀. mo pè wọ́n. bọ̀dá ni Sànní lọ́dọ̀ ẹ̀
bọ̀dá ni sàn ní lọ́dọ̀ ẹ̀ ìtura. yóò dá bọ̀dá sàn ní. ọmọ ẹ̀ ò yájú bọ̀dá ni sàn ní lọ́dọ̀ ẹ̀. yóò dá bọ̀dá sàn ní. ó ní múdà kò lè kú. kò sí ẹ̀ sápọ̀nlé lórí rédíò ó lè pè é sàn ní gan. Sunday Adégaye ló kọ rẹ̀ ó yá pè bẹ́ẹ̀. ìfẹ́ pè bẹ́ẹ̀. tí ẹ pè bẹ́ẹ̀ mo fẹ́ work penalty fún ọ. má jẹ́ pè bẹ́ẹ̀. mo fẹ́ work. sára rẹ̀ ìfẹ́ wà lọ. ọwọ́ wa ni káwọn Julius Tegbe wa mọ ọwọ́ mi lẹ́sẹ̀ lórí àwọn ọ̀gá wọn ni mi ò fẹ́ o. nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ náà ni àwọn òbí. ṣé o tún mú ròyìn mi ṣé o tí àti. ìyìn tí mo orin la kọ́kọ́ kọ orin tó fa orin yẹn ni mo fẹ́ sọ yìí. níbẹ̀ ni àwọn obedient nìyẹn ti ń jó di mímọ̀ fún ọ pé bolo wípé Nàìjíríà yìí ti gbogbo wa ni ẹ̀fọ́ ò lè rẹ́fọ́ láwo ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ròyìn ọ̀hún. wọ́n Àtíkù kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP kò jẹ́ titun o a sì ń retí ìpadàbọ̀ rẹ̀ Damagum ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard ló fà á síta. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí náà ni màá tún ti mú o níbẹ̀ ni Sanwó-Olú ló ti sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin ẹ sáà máa gbàdúrà fún bàbá Tinubu keep praying for Tinubu ìwé ìròyìn Nigerian Tribune òun náà òun ló kọ ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí wà ó níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé Aboríṣàdé òun ni ó máa ṣe ìpàdé pọ̀ pẹ̀lú gbogbo àwọn olórí ẹgbẹ́ òṣèlú PDP ní Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ìròyìn tó ọkà tán wà ń bẹ̀ ṣùgbọ́n jẹ́mi ó gbalẹ̀ sí àgbójú kí n máa lọ bẹ́lẹ́nu sẹ́nu níbẹ̀ yìí nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni Ajaero ló ti ń jẹ́ di mímọ̀ wípé àtúntò òun náà ni ẹgbẹ́ òṣèlú Labour òní ẹ̀ nílò ìwé ìròyìn Nigerian Tribune òun ló kọ̀ròyìn ọ̀hún. àbúrẹ́ àti ẹni tó ti jáde dupò nínú àti ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Abia tẹ́lẹ̀ rí gbogbo wọn máa ṣe ìpàdé alátìlẹ̀kùn mọ́rí ní ìlú Àbújá eléyìí tí wọ́n sì ń sọ̀rọ̀ nípa bí ọdún 2027 bí ó ṣe lọ ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà síta. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà tún ni eléyìí wà níbẹ̀ ni ìròyìn ti gbé òní ẹni ààrẹ Bọ́lá Tinubu ló ti yan ọmọ Ibrahim Babangida gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága fún báńkì fún ètò ọ̀gbìn ìyẹn Bank of Agriculture ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìròyìn náà. gbogbo ìwé ìròyìn ló kú kàǹkọ́ ìròyìn tó kàún ṣùgbọ́n gbò ti kà á bá òun díẹ̀ ń dé fìlà kí n sì gbójú ń bẹ̀ o. ìròyìn eléyìí nínú ìwé ìròyìn Vanguard ló wà níbi tí ìròyìn ọ̀hún ti sọ pé lẹ́kítọ́rà kan nílé ẹ̀kọ́ gíga fásitì ti Kogi òun ló mọ̀ kú sí ilé àwọn obìnrin kan àwọn akẹ́kọ̀ọ́ obìnrin níbi tó ti ń ṣe nǹkan pẹ̀lú ọmọdé ọ̀hún ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún. ọgbà bí ó gbà wáyé lọ ni. lẹ́kítọ́rà náà ní ó kú hostel obìnrin. hostel obìnrin. náà ibi tó ti. wow ikú akínní pa kíkanjú ikú odò apòmùwẹ̀ lódò fantabulous. tónísìnà pàlàpolo tán rẹ̀ lọ́wọ́ ibi ọgbà wa ló gbà lọ. ibi ọgbà wa ló gbà lọ wisdom lẹ́nu obìnrin ṣọ́ra fóbìnrin o olúwa wà pẹ̀lú ẹ. ohun tó wọ ọmọ jẹ ní pọmọ ohun tó wù jẹ ló pa. ṣáà gbọ́ bá lẹ́nu obìnrin ẹ̀yìn ọkùnrin gbogbo fàkàfíkì fàkà ìwọ náà àánú ẹ̀ ń ṣe mí tèmi sọ lọ́hùn ó bomi tútù sí mi lọ́kàn. oyin ṣètò mọ̀jọ bomi tútù mọ̀jọ bomi tútù sí ọlọ́kàn. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí òun náà lọ́wọ́ ó ti ka ìròyìn Àtíkù tí Dámágún sọ àbí mọ̀jẹ̀ múyùn mọ́ nínú ìwé ìròyìn eléyìí náà ni wọ́n ń jó di mímọ̀ wípé sẹ́ẹ̀rí àwọn gómìnà wọ́n mọ̀ sí ń bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ìgbà díẹ̀ náà ló kù ẹgbẹ́ òṣèlú APC òní ó sọ̀rọ̀ ọ̀hún. ọba aláyé kan ní ìpínlẹ̀ Èkó ló mà ti sọ̀rọ̀ ó ní ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ já gbárùkù ti ààrẹ Tinubu fún ìbò eléyìí tí ó wáyé ní ọdún 2027 ìwé ìròyìn Punch ló punch ìròyìn náà síta ẹnjìníà Besma ẹ̀ tó lẹ̀. ok Besma ó ṣe Besma lánàá. yóò ṣe lónìí náà ń gbọ́ lónìí. yóò ṣe lónìí ọlọ́run ṣe akúntí sọ̀rọ̀ wẹ́ẹ̀dì rẹ́gísírì lánàá. ọkàn mi ti balẹ̀ báwọn plọ́ọ̀gì oúnjẹ ti wà nílẹ̀ báwọn plọ́ọ̀gì àmàlà ti wà nílẹ̀ báwọn. ẹnjìníà sọ̀rọ̀ pé ó dáa ẹnjìníà Kúnlé ṣe kọlu ẹ̀ áùtù. Besma ẹnu tèmi gan ti yá ju ta ló ní sọ. ní ìmọ̀tẹ́lẹ̀ bó ṣe sọ náà dáa èyí sọmọkọ́mọ lójú sọ. ẹ wò ó nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni wọ́n ní ọwọ́ ti ba arákùnrin ẹni ọdún márùndínlógójì kan látàrí pé ó jí ọ̀kadà eléyìí tí owó rẹ̀ tó 1.3 million
òun náà wọ́n sọ pé ó jí gbé wọ́n ní ọwọ́ tí a wá bàbá yìí ó ti ń wò kánbóró ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ròyìn ọ̀hún. ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí níbi tí ààrẹ Tinubu ti sọ pé dáńtàtà ló mà ṣe oríṣiríṣi fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìgbìyànjú rẹ̀ pọ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn Punch ló Punch ìròyìn náà síta. ìròyìn eléyìí náà ni ó bani lọ́kàn jẹ́ náà sì ni kókó tí màá mú kẹ́yìn láàárọ̀ yìí nínú ìròyìn náà ni a ti ní ilé arákùnrin kan ni a ti rí àwọn ike tó jẹ́ pé ẹran èèyàn àti ẹ̀jẹ̀ òun náà ló wà ń bẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ́. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí wá ìròyìn tí ó dùn mọ́ ní inú ni o níbi tí wọ́n ti ní wọ́n gún àgbẹ̀ kan sí oko rẹ̀ ní ìlú Ọ̀ṣun tó sì jẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n ti ń fi mú kẹ́fín ilẹ̀ láti mú ọ̀daràn eléyìí tó ṣekú pa àgbẹ̀ náà sóko rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìwé ìròyìn Punch ló Punch ìròyìn náà síta. àgbẹ̀ again kí Ọlọ́run kó ṣàánú wa. ẹ wo wọ́n yí àti àwọn ìròyìn míì òun náà ni a mọ kà sétí gbọ́ yín o ẹ̀yin ẹ̀kan jẹ́ àdókè lọ́hùn tá a bá padà dé afẹ́dátọ́ mi díẹ̀ ẹ kú kalẹ̀. rédíò wo lèyí tó milẹ̀ títí rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gbọ́ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè wọn ṣáàní àrídùnnú rédíò CFM ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè wọn ṣáàní àrídùnnú rédíò CFM ní CFM 89.1 ẹ máa gbọ́. ẹ káàbọ̀ padà láti ibi tí a ti lọ dátọ́mì díẹ̀ bí ó ṣe kókó àkọ́kọ́ eléyìí tí màá kọ́kọ́ mú lọ́wọ́ tèmi láàárọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ tí gómìnà ní ìpínlẹ̀ Ẹdó eléyìí tí ó sọ ìyẹn sí Peter Obi pé dákun o má dé ìpínlẹ̀ Ẹdó láì ṣe pọ̀ sọ fún mi mọ́ kí ló fà á gómìnà ìpínlẹ̀ Ẹdó Monday Ọpẹ́bọlò òun náà ni ó ti sọ ọ̀rọ̀ ìkìlọ̀ ìyẹn fún ẹni tí ó jẹ́ adédupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ọ̀gbẹ́ni Peter Obi tó sì ń jẹ́ odi mímọ̀ wípé wo ọ̀rọ̀ ètò ààbò rẹ̀yìn lè sọ nípa rẹ̀ nítorí pé tó ọba wá sí ìpínlẹ̀ Ìdó láìsí pé mo mọ̀ sí gómìnà òun náà ló ń sọ̀rọ̀ níbi ìwọ́de àti ìgbà àwọn èèyàn wọlé ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lánàá òde yìí ní ìjọba ìbílẹ̀ ẹ̀sán North East ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ náà ló ti ń sọ̀rọ̀ kìlọ̀ tó sì ń jẹ́ di mímọ̀ wípé ẹ wò ó lásìkò tí mò ń gba àwọn tí wọ́n ti fi ìgbà kan rí jẹ́ agbẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ àti ẹni tó náà ti wà ní ilé ìgbìmọ̀ asòfin lọ́ọ́lọ́ yìí Marcus Onobum òun náà ni wọ́n ti ń jẹ́ di mímọ̀ wípé à ń kí í káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress gẹ́gẹ́ bí gómìnà bó ti á wá wí ó jẹ́ di mímọ̀ wípé ẹ wò ó mo ń ṣe kìlọ̀kìlọ̀ ìyẹn fún Òbí wípé ń tọ́ bá ṣẹlẹ̀ tó bá wá sí ìpínlẹ̀ Ẹdó láìṣepọ̀ sọ fún mi ojú ara rẹ̀ náà ń ló fi rí o nítorí pé ẹni tí ó máa ń tẹnumọ́ wípé òun ò ní ṣíṣì bẹ́ẹ̀ sì ni òun ò ní kọ́bọ̀ ibẹ̀ ni ọ̀hún òun náà ló wá sí ìpínlẹ̀ Ẹdó lẹ́nu lọ́lọ́ yìí tó sì pín mílíọ̀nù lọ́nà márùndínlógún 15 million òun náà ni ó pín ní ilé ìwòsàn ilé tí wọ́n pè ní Philomena Hospital wọ́n nígbà tí ó sì lọ tán òun náà ló di pé àwọn rògbòdìyàn èyí náà ló ṣẹlẹ̀ tó sì jẹ́ lẹ́yìn èyí òun náà ni wàhálà ṣẹlẹ̀ tẹ́ èèyàn mẹ́ta tí wọ́n sì gbẹ́mí mì ní ìpínlẹ̀ ọ̀hún ní olúùlú ìpínlẹ̀ ọ̀hún Benin òun náà ni wọ́n sọ pé wàhálà ti ṣẹlẹ̀ tó sì jẹ́ odi mímọ̀ wípé ẹ wo òun wá fi àkókò yìí òun fi ń sọ fún àwọn èèyàn nínú fọ́nrán eléyìí tó jáde wípé ẹ wo ìjọ tí Òbí bá tún wá sí ìpínlẹ̀ yìí láì ṣe pọ́ sọ fún mi ètò ààbò rẹ̀ Ọ̀yọ́ nàìndé o Ọ̀yọ́ ò ní o ó jẹ́ odi mímọ̀ wípé òun ò mọ̀ nǹkan kan nípa rẹ̀ anytime ìgbàkúùgbà àsìkò kásìkò tí Òbí bá fẹ́ wá sí ìpínlẹ̀ Ẹdó ó gbúdọ̀ jẹ́ nǹkan kan mọ̀mọ́ o láìsí bẹ́ẹ̀ ètò ààbò rẹ̀ Ọ̀yọ́ ló wà Ọ̀yọ́ ò ní o ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. kí Òbí náà ya mọ ibi tí ó máa dé báwọn. mo ní kó ya mọ ibi tí ó máa dé báwọn nígbà wọn ti ṣe ìkìlọ̀ fún. yóò bá sọ pé bí ojú ò bá wa gbọ́rọ̀ ńlá ti sọ létí ọmọ ẹ̀
ọ̀rọ̀ náà ọ̀rọ̀ wọn sì kẹnu. ó kẹnu sísítà mi ní wẹ́ẹ̀tì. ọkẹnu. ó yà sólẹ̀. ẹ wo ẹjẹ mi mú ròyìn èyí o kí n má fi ròyìn ó ròyìn kí n má fi dí tèmi lọ́wọ́ kí à ń kan tèmi ìkúlọ̀ ìpínlẹ̀ Ẹdó nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn yìí wà o níbi tí Damagum tó ti sọ̀rọ̀ síta ó ní sẹ́rí Àtíkù bó ti máa ń fi ẹgbẹ́ òṣèlú PDP ilẹ̀ kò jẹ́ titun sáwà ó ní a sì ń retí rẹ̀ padà nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹni tí í ṣe adelé àgbà fún ẹgbẹ́ òṣèlú PDP ẹni tí í ṣe Damagum òun ló mà ti ṣàpèjúwe ipò eléyìí tí igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ eléyìí tó kọ̀wé fipò lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ń tó mọ̀ tí máa wà lára ni bó ṣe máa ń fi ẹgbẹ́ yìí lẹ̀ lóòrèkóòrè nu tó sì máa ń padà sínú ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí wọ́n bá wọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ẹtì ní ìlú Bauchi Damagum ó ní eléyìí òun ṣe ìgbà àkọ́kọ́ eléyìí tí Àtíkù ti fi ẹgbẹ́ òṣèlú lẹ̀ tó sì jẹ́ wípé ó tún padà wá o gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ẹgbẹ́ òṣèlú PDP ní ó jẹ́ wípé kíní ọ̀hún kò bá wọn lẹ́jà fún o bí Àtíkù bó ṣe fi ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ ó ní ẹ wò ó àwa mọ̀ pé bó ṣe bá ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nu eléyìí náà kò jọ wá lójú ó ń padà bọ̀ ó fẹ́rẹ̀ dé o Àtíkù padà bọ̀ ó fẹ́rẹ̀ dé ó nìyí ni wọ́n mọ̀ fi sẹ́ni nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n l'Àtíkù ń padà bọ̀ o wọ́n ní ẹ wò ó bó ṣe máa ń wá tó máa ń lọ nu ó máa ń wá ó máa ń lọ ó máa ń wá ó máa ń lọ bíi kí ọmọ máa jẹ́ olóyún jẹ ni o bẹ́ẹ̀ ní ṣe máa ń mu yóò tún padà yóò tún mu wọ́n ní ó ti wà nínú ìwé ìtàn wa nínú ẹgbẹ́ òṣèlú wa pé bí Àtíkù bá lọ tó ṣe díẹ̀ sà yóò tún padà wá wọ́n ní àti ẹ̀gbọ́n wípé ó ti kó ẹgbẹ́ alátakò kan jọ o fún láti ó ti kó ẹgbẹ́ kan jọ wọ́n ní ẹ wò ó ẹgbẹ́ tó ń pè ní African Democratic Congress wọ́n ní àwọn fẹ́ fi lé ẹni tó wà ń bẹ̀ kú lọ́jọ́ iwájú ẹ̀yẹ́ máa wò ó Àtíkù ń padà bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ wa àlọ́ ń bọ̀ ẹgbẹ́ òṣèlú PDP Àtíkù kò lè fi lẹ̀ Damagum ló sọ̀rọ̀ yìí léde ìwé ìròyìn Vanguard ló sì fa ìròyìn náà ọ̀nì kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí lèmi ò ti mú o níbẹ̀ ni ìwé ìròyìn Nigerian Tribune ti ń kọ látẹnu Àjàírò tó ń jẹ́ ó di mímọ̀ wípé àtúntò òun náà nìkan ló lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú Labour Party kó rẹ́sẹ̀ wálẹ̀ ẹni tí ó jẹ́ ààrẹ fún àwọn agbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Nigerian Labour Congress Joe Àjàírò òun náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé kí ẹgbẹ́ òṣèlú Labour Party kí wọ́n lè kẹsẹ̀ járí àtúntò àti ìtún ẹgbẹ́ wọn ẹ̀tún gbéjáde òun náà ni ó lè jẹ́ kí ẹgbẹ́ ọ̀hún kó tún rẹ́sẹ̀ wálẹ̀ Àjàírò òun náà ló ń sọ̀rọ̀ yìí níbi ìpàdé àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣe nílùú Àbújá lánàá òde yìí tó sì ń sọ̀rọ̀ nípa àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party nígbà tó ń jẹ́ ó di mímọ̀ wípé òun rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wípé ẹ má wo àwọn tí ń ṣẹ́jú sérò ẹ̀yin èrò ní ká ẹ mọ ibi tẹ́ ń lọ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ náà ni wọ́n mọ̀ ṣe àtìlẹ́yìn eléyìí tó lóòrìn fún ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ìpàdé ọ̀hún tí wọ́n jẹ́ ó di mímọ̀ náà ló ti sọ̀rọ̀ ọ̀hún léde tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú Labour Party èyí tí wọ́n nílò báyìí náà ni ìjókòólélẹ̀ kí wọ́n sì wá ojútùú sí gbogbo rògbòdìyàn eléyìí tí ó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà nígbà tó ń sọ̀rọ̀ ó ní igun tó ti pín yìí òun náà ló ń fa àwọn wàhálà nínú ẹgbẹ́ òṣèlú náà ìbẹ́yìn náà tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀ bá rántí ẹ̀yìn bá rántí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀ rántí pé àwọn igun kan wà tó jẹ́ ti Julius Abure lẹ́yìn èyí òun náà ní igun kan tún wà tó tún jẹ́ ti Senator Usman Nnedi òun náà ni àwọn náà tún jẹ́ olórí ìgbìmọ̀ kan nígbà tí Àjàírò tí a máa sọ̀rọ̀ oúnjẹ òdì mímọ̀ wípé ṣé ẹ rí ẹ má jẹ́ kí èrò tara yín nìkan ìmọ̀ tara yín nìkan kọ́ mọ́ bá yín jà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tí yín ni pé ẹ jókòó kẹ́ẹ̀sì tún ilé yín tò ó nítorí pé ilé yín ó máa ń jò jíjò tí sì ń jò yìí fúnra yín náà lẹ́ẹ̀dì nítorí pé gbogbo àwọn ìgbésẹ̀ eléyìí tí àwọn kan tí ń pera wọn ní alága lọ́tún alága lósì ó ní gbogbo nǹkan yìí ó náà ló fà á tó fi jẹ́ pé ẹgbẹ́ òṣèlú náà ó mì gbùdùgbàdà ó ní ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣetán tẹ́ ẹ sì wá ojútùú sí ẹgbẹ́ òṣèlú yẹn wò ó nùdùn báyìí lọ ṣàwòsò ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti sọ pé dáńtàtà ló mà ti ṣe ohun mèremère fún orílẹ̀-èdè Nàìjíríà
gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ṣe fohùn léde. Ààrẹ Bọ́lá Tinubu ló ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kano ní ọjọ́ Ẹtì níbi tó ti ń ṣàpèjúwe oníṣòwò ọkùnrin àti náwónáwó ọ̀hún Aminu Dantata gẹ́gẹ́ bí ọkùnrin eléyìí tó jẹ́ pé ó mọ̀ fi gbogbo ẹ̀mí rẹ̀ sin orílẹ̀-èdè Nàìjíríà ni. Ààrẹ Tinubu ló lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí gbogbo mọ̀lẹ́bí Dantata níbi tó ti ń sọ̀rọ̀ pé oníṣòwò tó dúró déédéé pẹ̀lú òtítọ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìṣoore òun ni o. Nígbà tí ó débẹ̀ ó ní ṣẹ́rí ẹni tí Aminu Dantata yìí ló jẹ́ wípé ó mà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo èèyàn lápapọ̀. Ààrẹ ló sọ eléyìí lásìkò àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ìlú Kano níbi tí ẹni tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan léyìí tí ó buwọ́lù ní ọjọ́ Ẹtì tí wọ́n pè ní ìlú Kano. Ààrẹ Tinubu ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí Aminu Dantata ẹni tí ó jẹ́ onínúure. Nígbà tí ààrẹ ń sọ̀rọ̀, ààrẹ ní ọjọ́ 28 oṣù kẹfà ọdún yìí gan ni bàbá màjẹ Ọlọ́run pé ó ní ẹni ọdún tó jẹ́ wípé ó dàgbà dáadáa. Ó ní ńgbà ọ̀yá wọ́n sin sí Medina ní Saudi Arabia ní ọjọ́ 1 oṣù keje ọdún 2025. Ààrẹ Tinubu ńgbà tó ń tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní iṣẹ́ rí nígbà tí òun fẹ́ jáde dupò ní ọdún 2023 ó ní òun wá sọ́dọ̀ bàbá ó ní bàbá má gbàdúrà fóun ó ní ó sì ní yóò rí bóun ṣe fẹ́ ó ní ṣùgbọ́n òun sọ fún wípé bàbá máa padà wá kí n wá dúpẹ́ lọ́wọ́ yín o fún àwọn àdúrà àti ìbùkún eléyìí tẹ́ ti dà lé mi lórí. Ó ní nígbà ó tún yá báyìí bàbá gan fúnra ẹ̀ ló mà tún wá sàbújá fúnra rẹ̀ tó wá kí mi. Ó ní ṣe wá rí i pé onínúure onírẹ̀lẹ̀ èèyàn tó jẹ́ pé kò mú nǹkan lé olóòótọ́ ènìyàn òun ni bàbá náà. Ó ní àìmọye àwọn tó ti fún lóúnjẹ, àìmọye àwọn tó ti bọ́, àìmọye àwọn tẹ́kún wà lẹ́nu wọn tó ti fẹ̀rín sí wọn lẹ́nu. Ó ní bàbá yìí onínúure ni. Kódà ààrẹ mọ̀ sọ̀rọ̀ gan nípa Dantata yìí, ó sì sọ̀rọ̀ nípa àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ó ní ẹ wò kọ́lọ́hún ọba àlá kó bá mi tẹ́ ẹ sí afẹ́fẹ́ rẹ̀ kó sì bá ń fún ní àlùjáánà dáadáa bí ààrẹ ṣe gbàdúrà. Bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Kánò náà àwọn náà bá ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ o fún àbẹ̀wò wọn. Wọ́n sì gbóṣùbà fún ààrẹ pé bàbá kẹ́mi ọlọ́gùn ẹ̀mí yóò gùn fún wa o, nǹkan ò ní ṣe yín. Ọ̀rọ̀ òun pọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch tó jáde fún tàárọ̀ yìí kẹlọ́ mú kẹsìrí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà. Níbẹ̀ ni ìròyìn ti ń gbé o tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà òun náà ni wọ́n sì tún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ òṣèlú APC náà ló fi ìròyìn ọ̀hún ló fi léde o látàrí bí àwọn èèkàn láwùjọ òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe ń tú kẹ̀tíkẹ̀tí lọ sínú ẹgbẹ́ òṣèlú APC náà ni ìròyìn ló mọ̀ tún ti jáde lánàá òde yìí ní ọjọ́ Jímọ̀. Níbẹ̀ ni àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC ní a tún ti sọ̀rọ̀ léde tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wò ó késekése lẹ rí kàsàkàsà ó sì ń bọ̀ kàsàkàsà eléyìí tẹ́ wá rí yẹn grandfather késekése ni. Nígbà tó ń sọ̀rọ̀ ó ń jẹ́ ó di mímọ̀ wípé àwọn gómìnà òun náà ni kẹ́ẹ̀sì máa retí o nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tá ń sọ̀rọ̀ ọ̀hún. Ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà yẹn fún ẹgbẹ́ òṣèlú APC Senator Ajíbọ́lá Basiru òun náà ló sọ̀rọ̀ níbi ètò kan pàtàkì eléyìí tí wọ́n gbé kalẹ̀ ìyẹn ní ìlú Àbújá lánàá òde yìí. Níbẹ̀ ló mọ̀ tí ń sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wò ó tá a bá sọ tẹnu yìí bá ya ẹgbẹ́ òṣèlú tí ó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n mọ̀ sí yamura tí wọ́n pọ̀ gan. ẹ wo ẹgbẹ́ òṣèlú tẹ̀ ń wò ó àwọn gómìnà wọ́n á sọ̀rọ̀ àwọn ìdíbáraka wọ́n lọ yabo ẹgbẹ́ òṣèlú APC nítorí pé APC tẹ̀ ń wò ó náà lọ́mọ tí ń sọ tán lọ́wọ́ yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òun náà ni ó ń rí iṣẹ́ takuntakun eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC ń ṣe ẹ wá rí o lásìkò kan làwọn èèyàn sọ pé ẹ má máa fọn fèrè yín mọ́ ń dákun bẹ́ẹ̀ yóò bá fọn fèrè ò ní sọnù. Ó ní fèrè ó sọnù náà la fi sọ iṣẹ́ takuntakun tí ẹgbẹ́ òṣèlú APC tí ń ṣe. ẹ wo gómìnà ẹ sì máa retí wọn o nínú ẹgbẹ́ òṣèlú APC tá ń wí bẹ́ẹ̀ Basiru òun náà ló sọ̀rọ̀ ọ̀hún. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé Aboríṣàdé
òun ló mà ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn aládarí ẹgbẹ́ òṣèlú PDP ní Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa yìí ẹni tí í ṣe ajàfẹ́tọ̀ọ́ ènìyàn agbẹjọ́rò tí ó tún jẹ́ olùdíje tó ti sọ̀rọ̀ síta pẹ̀wò ní ọdún 2027 o láti inú ẹgbẹ́ òṣèlú PDP èmi o màá jáde gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè níyì aboríṣàdé òun ló mà ti darapọ̀ pẹ̀lú àwọn aládarí ní Ìbàràpá láti bá wọn sọ̀rọ̀ ṣáájú ìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ aboríṣàdé láìpẹ́ yìí ló máa fi èròǹgbà rẹ̀ síta láti di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí tó sì tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì tẹ́wọ́ gbà á àti àwọn olórí ọ̀dọ́ lásìkò tí ó ṣe àbẹ̀wò sí Ìbàràpá Central nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún olóyè Mukaila Aborode tí ó jẹ́ àgbàgbòógì nínú ẹgbẹ́ òṣèlú fún apá abẹ̀hún ló sọ̀rọ̀ ó ní aboríṣàdé ó mọ̀ mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn ó ní kò ń ṣe ẹlẹ́yàmẹ̀yà ó ní òun rántí ìgbà tí àwọn jọ gbé ní orílẹ̀-èdè UK nígbà kan gẹ́gẹ́ bí aṣojú àwọn ó ní ó mọ̀ ṣe dáadáa ni nígbà tó ń sọ̀rọ̀ aboríṣàdé náà ló bá gbóríyìn fún gbogbo àwọn aládarí ẹgbẹ́ òṣèlú PDP ní Ìbàràpá North ó ní fún bó ṣe ń ṣe dáadáa ó sì rọ̀ wọ́n ó ní ẹ dákun ẹ gbárùkù ti àfojúsùn mi yìí ní ọdún 2027 kí n bá lè gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ dé èbúté ògo Kọ́láwọlé Sàlàkọ́ Lárelé ẹni tí ó tún jẹ́ ọmọ ẹgbẹ́ olóyè inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà bá gbóríyìn fún aboríṣàdé wípé wo ó lọ re ó bọ̀ re ẹnikẹ́ni ẹ wò ẹgbẹ́ irun yẹn ọmọ o ẹ̀bẹ̀ bá fẹ́ kọ́ ẹ máa kọ́ lọ́kàn yín kẹsì máa kọ́ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ o ló bá sọ fún aboríṣàdé ó ní wò ó sórí ní Ìbàràpá tiwa yìí a ti kí ọ lẹ́yìn ó ti rí ìbò tiẹ̀ ná lára àwọn mìíràn tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún níbẹ̀ láti rí ọ̀gbẹ́ni níyì ògúnbọ̀wálé adarí àwọn ọ̀dọ́ fún Ìbàràpá Central ọláyíwọlá òjò ògùn tí ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP fún Ìbàràpá North àti alhaji sàràfà babárìndé àti sàmínú òyìó àwọn eléyìí ni wọ́n máa wà níbi ìpàdé ọ̀hún níbi tí wọ́n ti sọ pé ìwọ látẹ̀ sójú ẹ̀ fún aboríṣàdé 2027 fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn ọ̀hún tí a bá fẹ́ ṣèrè lọ sínú ìwé ìròyìn The Nation kẹlọ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune ṣé báyìí náà mọ̀ pé ìsọ̀rọ̀ ní gbèsè ìsókun sí báyìí ní ìgbésẹ̀ gangan nínú ọ̀rọ̀ eléyìí tí Ọ̀pẹ́bọlò tó sọ léde wípé Peter Obi kó má wulẹ̀ ronú pé ọ̀hún ó wá sí ìpínlẹ̀ Edo látàrí tó bá ti di pé ọba ti wá ìtọ́jú ẹ̀ bá ti rí kọ́mọ faramọ́ làwọn obedient ní abájáde wọn ní Nàìjíríà yìí tí gbogbo wa mọ̀ ní ẹnìkan ò lè lé ẹnìkan pé kó má wá sí ìpínlẹ̀ kan àwọn àgbáríjọpọ̀ àwọn tí wọ́n kóra wọn papọ̀ tí wọ́n pera wọn ní obedient movement òun náà ní ẹ̀mọ̀ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí gómìnà fún ìpínlẹ̀ Edo tó sọ ìyẹn Monday Ọ̀pẹ́bọlò látàrí bí ó ṣe sọ òkú ọ̀rọ̀ ó sọ lu Peter Obi náà wá chest ẹ̀ oúnjẹ òdì mímọ̀ wípé ẹ wo ọ̀rọ̀ eléyìí tí Ọ̀pẹ́bọlò tí ó sọ yìí ọ̀rọ̀ tí gbogbo wa tá a gbúdọ̀ fojú ẹrẹ̀ hẹ́hẹ́ tá a gbúdọ̀ fi wò ní o Ọ̀pẹ́bọlò nínú fọ́nrán eléyìí tí ó jáde náà ló ti ṣe kìlọ̀kìlọ̀ ìyẹn fún Obi wípé ó dá Obi o mọ̀ wá sí ìpínlẹ̀ Edo láì ṣe pé mo mọ̀ sí i ṣùgbọ́n tó o bá ti wá ìyẹn tó bá ti á wá ṣẹlẹ̀ sí ọ Ọ̀yọ́ ló wà Ọ̀yọ́ ò ní ìwọ lọ fà á fúnra rẹ̀ nígbà tí ọ̀rọ̀ yìí tó akọ́sọ́ sí ìgboro ayé àwọn obìdẹ̀ǹtì náà bá ní kí ló ṣubú tẹ àwọn yìí lánàá òde yìí làwọn náà bá gbé ọ̀rọ̀ kan jáde látẹnu ẹni tó jẹ́ èèkàn nípa ọ̀rọ̀ ròyìn ìyẹn fún ẹgbẹ́ obìdẹ̀ǹtì ọ̀hún Nana Kazaure wá sọ̀rọ̀ tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé ẹ wo gbogbo ọ̀rọ̀ eléyìí tí ó jáde lójú fọ́nrán ọ̀hún látẹnu gómìnà Monday Ọ̀pẹ́bọlò ẹ má jẹ́ àfojú pé ọ̀rọ̀ lásán ni wò ó wọ́n ní ọ̀rọ̀ tí gómìnà sọ yìí a gbọ́dọ̀ fojú ẹrẹ̀ hẹ́hẹ́ wò ó àti àwa gbọ́ wípé gómìnà ó wá ń ṣe ìhàlẹ̀ àti ìdúnmọ̀húrúmọ̀húrú mọ́ Peter Obi ó ní àwa tí àwa jẹ́ ti obedient àwa ń ṣe kìlọ̀kìlọ̀ ìyẹn fún gómìnà ọ̀hún wípé wo àti gbọ́ o ìwọ ti sọ̀rọ̀ sọ̀mọ̀ pẹ́yìn lóhùn tó bá sì ti bọ́ọ̀lẹ̀ kò ṣeé kó mọ́ wọ́n sì lọ́fẹ̀ẹ́ lóhùn ṣùgbọ́n tó bá jẹ́ pọ̀ fẹ́ lóhùn ó lójú bẹ́ẹ̀ yóò tún ṣe lo ohun lọ́fẹ̀ẹ́ ó dáa tí a wá gbọ́ o ẹ̀kú ọmọ ṣe ẹ̀yìn mọ̀rọ̀ sọ àbí well done ó ní ẹ wò bẹ́ẹ̀ tí a wá wà yìí nǹkan kan kò gbúdọ̀ ṣe Peter Obi o ó ti a wá di eegun tá a gbé kọ ajá lọ́rùn ẹ wò kò gbúdọ̀ jẹ́ bẹ́ẹ̀ sì ni kò gbúdọ̀ sọnù ó ní àti gómìnà
àti igbákejì rẹ̀ gómìnà àti gómìnà ìpínlẹ̀ Benue tóró náà ti sọ̀rọ̀ kan tọ́jẹ́mọ́ bẹ́ẹ̀ rí àti ọ̀pẹ́bolo àtàlíà tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ìyẹn sí Peter Obi ẹ̀yẹ ilé sọ ààbò sẹ́yìn sáà ń gbọ́ báyìí àwọn méjèèjì ẹ̀bùn wọn so nítorí pé ẹsẹ̀ wọn ò gbúdọ̀ lélẹ̀ nítorí ọ̀rọ̀ tán sọ yìí a gbúdọ̀ sọ pé bó ṣe rí wọ́n sì sọ̀rọ̀ jábútẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ sí gbòòrò ayé tí gbogbo èèyàn sì àti àgbọ́ ẹ wá sọ pé káwọn wa mọ̀ àti gbọ́ àwùlẹ̀ ní ṣe bí ìgbà tá a gbọ́ kankan tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí Peter Obi ẹ má wulẹ̀ lọ sọ́tún ẹ má lọ sótì ọ̀pẹ́bolo àtàlíà ẹ mú àwọn méjèèjì ẹ̀sán àmọ́ gbàgà ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí wà o níbi tí ìjọba ìpínlẹ̀ Niger tó ti sọ fún àwọn olùgbé agbègbè ọ̀hún tó ẹgbẹ̀rún méjì 2,000 èèyàn wọ́n ní ẹ wò ó ẹ̀yin tí ẹ kọ́ ilé sí ẹ̀gbẹ́ omi ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí kú ń bẹ̀ báyìí o ẹ máa lọ sáwọn bòmí o torí pé a ti ń gbọ́ nípa omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù lẹ́ẹ̀kan sí ní ìpínlẹ̀ Niger o ìjọba ìpínlẹ̀ Niger ni wọ́n mọ̀ ti rọ àwọn olùgbé agbègbè ẹ̀gbẹ́ omi tí ó tó 2,000 níye wípé ó yá ẹ máa lọ sí àwọn agbègbè eléyìí tó mọ̀ dá tí ó dúró déédéé látàrí ìkìlọ̀ ẹ̀kún omi eléyìí tí ìjọba àpapọ̀ tún ti sọ àti bí àwọn tó ń rí sí ojú ọjọ́ bí wọ́n tún ṣe sọ̀rọ̀ léde ẹni tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ sí gómìnà Jonathan Fatsa nínú àtẹ̀jáde tó fi léde ní ọjọ́ Ẹtì níbẹ̀ ló ti ń rọ gbogbo àwọn olùgbé ọ̀hún pé ẹ gba ìkìlọ̀ yìí o èyí ni ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Niger ń sọ ẹ gbà á kẹ́sì tẹ̀lé ó ní ẹ wò ó ẹ má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ omi tó ṣẹlẹ̀ ní mọ́kúá lọ́jọ́ sí ẹ má jẹ́ ó tún ṣẹlẹ̀ o gbogbo yín ẹgbẹ́ o kéku ilé kó gbá kó sọ fún toko o wípé òjò yóò tún bẹ̀rẹ̀ nǹkan ó sì tún ṣe bó ṣe ṣe tẹ́lẹ̀ kó má bàa ṣẹlẹ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ o ó yẹ ẹ tètè kú ò gbogbo ẹ̀yin tẹ́ mú lẹ́sẹ̀gbẹ́ omi ẹ tètè kú ò bẹ́ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Niger sọ fún gbogbo àwọn olùgbé eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ omi wọn nítorí wípé nǹkan mọ̀ ṣẹlẹ̀ ṣẹ́rí tí mọ́kúá tó ṣẹlẹ̀ ń jẹun ṣe mọ̀ pé bí àwọn èèyàn tó tó bí igba àwọn mà ní nǹkan ṣẹlẹ̀ sí àwọn dúkìá tó tó mílíọ̀nù àwọn ni wọ́n mọ̀ ṣòfò ẹ má jẹ́ kí nǹkan tó tún ṣẹlẹ̀ yìí ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ àwọn ìjọba àbílẹ̀ tó tó mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n sì ní àwọn èèyàn wọn òun wọ́n tó bí ẹgbẹ̀rún méjì 2,000 communities wọ́n ní ó yá ẹ kúrò ẹ máa lọ sáwọn ọlẹ̀ ẹ̀yàngbẹ́ torí èyí tẹ́ múlẹ́sẹ̀ jòmí ẹ̀kún omi ó tún ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó ń rí sí ojú ọjọ́ bí wọ́n ṣe ìkìlọ̀ ọ̀hún wọ́n sì ní ẹ wò ẹ tètè báyìí ni o ẹ mọ̀ wàrà rò torí kí àbójú ọ̀hún bá bẹ̀rẹ̀ ó ṣeéṣe kí agbára kó má kà á mọ́ ní ìpínlẹ̀ Niger ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Niger ẹ̀yin lẹ́ni ìròyìn yìí bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch tó jáde fún tàárọ̀ yìí kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni màá ti mú ìròyìn eléyìí níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti sọ̀rọ̀ léde tí wọ́n ti ń jó di mímọ̀ wípé ẹ wò ó tí Peter Obi tó bá ṣe tán wípé òun padà bọ̀ gbígbà láàgbà á sì kí káàbọ̀ ẹgbẹ́ òṣèlú PDP òun náà ni wọ́n sọ ọ̀rọ̀ ọ̀hún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party òun náà ni ẹ̀mọ̀ ti fi ọ̀rọ̀ léde tí wọ́n ti jó di mímọ̀ wípé ẹni tí ó ti fi ìgbà kan rí jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 wípé tó bá sì tán wípé òun padà bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP you are welcome in the name of the Lord òun náà ni a fi kí káàbọ̀ bí olórin ó ṣe thank you wọ́n ní a kí ọ káàbọ̀ tìlù ti fọ́n ni o ọ̀rọ̀ yìí náà ló jáde látẹnu ẹni tí ó jẹ́ igbákejì akọ̀wé ìfiléde yẹn fún ẹgbẹ́ òṣèlú PDP Ibrahim Abdullahi òun náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ odi mímọ̀ wípé ẹ wo Peter Obi ó ti kú òní ọ̀jẹ̀wẹ́wẹ́ olóṣèlú tó ti di àgbà ọ̀jẹ̀ báyìí kò sínú ẹgbẹ́ òṣèlú eléyìí tí ọba lè wọ̀ tí èèyàn ò ní mọ̀ wípé Abdullahi òun náà ló sọ̀rọ̀ lójú òpó móhùnmáwòrán lánàá òde yìí níbẹ̀ òun náà ló ti ń jẹ́ odi mímọ̀ wípé òun kí Peter Obi kú ọmọ ṣe nítorí pé lọ́dún 2023 tẹ́yìn ọ̀bá gbàgbé tẹ́ ẹ bá rántí tẹ́yìn bá rántí tẹ́ ẹ bá gbàgbé ẹ rántí pé ìbò eléyìí tí ó lé ní mílíọ̀nù 6 níye òun náà Peter Obi òun náà ló mọ̀ kójọ ìyún lẹ́ẹ̀fì mọ̀ wípé Peter Obi èsè ó yá gòdì ẹ̀ lọ́jọ́kọ́ ó ti kú òlọ́mọ àgbẹ̀ sọ́rùn láti lo oko Peter Obi òun náà ló jẹ́ pé àwa gan la ní ẹgbẹ́ òṣèlú PDP product tọ̀dọ̀ tí a ní ìjà ló dé lórí dòwe wọ́n ní ìjà tó wá dé ọ̀hún
tí Peter Obi tó bá kàn jí lóòrọ̀ ọ̀la tó ní ẹ wo bí mo ṣe ń jí lóòrọ̀ yìí ó wù mí kí n padà sínú ẹgbẹ́ òṣèlú PDP tá a là wá tá a sọ pé ọmọ wa ọkà àbọ̀ náà ni nítorí pé ọmọ inú ọgbà ní tí ò lè ṣiṣu yọ wọ́n ní Peter Obi tẹ̀ ń rí i ó sì ti á wá yàtọ̀ sí ojú john tí àwọn èèyàn fi ń wo Peter Obi nìkan ìbò mílíọ̀nù 6 ó lé èèyàn ni ẹ wo tó bá wánú ẹgbẹ́ òṣèlú wa báyìí yóò tún mú kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó tún sanra sí ni ìwé ìròyìn Nigerian Tribune ọ̀nà lọ́kọ̀ ìròyìn ọ̀hún. ìwé ìròyìn Punch ní ìròyìn yìí wà o Obi òǹjẹ́ o mọ̀ pé awuyewuye ti ń lọ lórí ọ̀rọ̀ Buhari lẹ́yìn wípé wọ́n ní ṣebí ìlànà mùsùlùmí ni wípé òkú tó bá ti kú lójú ẹsẹ̀ ní kí wọ́n sin o àwọn èèyàn bá ń sọ̀rọ̀ pé òkú Buhari ṣebí lẹ́yìn wákàtí 24 ni wọ́n tó sin pé ẹ ti tako òfin ìsìláàmù. ó lè wà bẹ́ẹ̀ náà ó lè wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn àáfàá àwọn onímọ̀ nípa ìsìláàmù wọ́n bá sọ̀rọ̀ o lẹ́yìn awuyewuye kan lẹ́yìn tó ń lọ ń gbòòrò ayé o látàrí bí wọ́n ṣe sin ààrẹ àná ààrẹ Muhammadu Buhari wọ́n ní ó ti ju wákàtí 24 tẹ̀sìn bàbá lọ o ẹ ti tako òfin ìsìláàmù nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n ní Buhari ló máa jẹ́ Ọlọ́run pè ní ọjọ́ 13 oṣù keje ọdún 2025 ní ilé ìwòsàn kan ní London tó sì jẹ́ pé ní ọjọ́ ìṣẹ́gun òun náà padà gbé wá sí Daura ní Katsina láti wá sí o tí àwọn ọmọ ológun yìnbọn 21 tó fi sàlúùtì bàbá kọ́ bàbá o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ nígboro ayé lójú òpó ayélujára táwọn èèyàn ti fẹ́ sọ di dìbéètì tí wọ́n ń gbà síra wọn pé èmi sọ̀pọ́ọ̀tì èmi ẹ̀gẹ́ǹsì pé àní ààrẹ Tinubu lẹ́yìn wákàtí 24 tó kú òun hàn tó sí ẹjọ́ bófin ìsìláàmù mú bóòdì tiẹ̀ ṣe jẹ́ ẹ̀wẹ̀ nígbà náà ni àwọn tó mọ̀ nípa ìsìláàmù tó mọ̀ nípa ìsìn tẹ́sí ìdùn la dáadáa ni wọ́n bá jáde pé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ń gbòòrò ayé yìí bàbá ò tí ì tako òfin ìsìláàmù o wọ́n ní torí kò tiẹ̀ tí ì síbì kankan báyìí tó fi tako òfin ìsìláàmù nígbà tí àwọn àfọ̀hún wọn máa sọ̀rọ̀ níbi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn ní o lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o nígbà wọ́n ń sọ̀rọ̀ wọn ni ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ gbogbo alámọ̀ pé bó ṣe wá ni kò ṣe pé wà Nàìjíríà wọn ò sí nísìn ṣùgbọ́n orílẹ̀-èdè tí ó kú sí báyìí ìlú London ló kú sí wọ́n ní kí wọ́n tó gbé dé orílẹ̀-èdè Nàìjíríà ẹ ti mọ̀ pé yóò pẹ́ kò sì sí wọ́n fẹ́ ṣe sí gẹ́gẹ́ bí ẹnìkan tí ó jẹ́ pòfẹ́sọ̀ ọ̀mọ̀wé nípa ìmọ̀ Arabic àti kíkọ́ nípa ìmọ̀ Islam nílé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Ìbàdàn Hafiz Ọládọ̀ṣù òun ló sọ fún àwọn oníròyìn bẹ́ẹ̀ ní ọjọ́ àbámẹ́ta ní àárọ̀ yìí ó ní ẹ wò ẹ jẹ́ n sọ fún yín kò sí nǹkan kan kò tí ì tako òfin nǹkan kan o ó nítorí wípé ààrẹ Buhari kú sí ó kú sí ẹ̀yìn odi ni kò ṣe Nàìjíríà ló kú sí ó ní bàbá òsì ní kí wọ́n ṣe òun síbẹ̀ ó ní kí wọ́n gbóhùn wá sí orílẹ̀-èdè Nàìjíríà ni fún eléyìí ti mọ̀ pé ó ti láwọn nǹkan tó ṣùgbà ìdí eléyìí tó fi pẹ́ o nígbà tí Ọládọ̀ṣù tẹ̀ wájú nínú bó ṣe ń ṣàlàyé ó ní ṣẹ́rí ẹ̀sìn ìsìláàmù kò sọ wípé ìgbà kan ni kéèyàn sin òkú èèyàn ó ní wọ́n kàn ní pé bí èèyàn bá ti kú òun ni kí wọ́n sin ó ní eléyìí báyìí tẹ̀ sọ pé wákàtí 24 lẹ́yìn ìgbà tí ààrẹ kú òun ni wọ́n sin ó ní ohun tí ẹ̀sìn sọ ni wípé bí mùsùlùmí bá ti kú ó ní kí wọ́n sin láì jẹ́ pé wọ́n fi àkókò ṣòfò ní nǹkan tí wọ́n sọ ó ní ó lè kú láàárọ̀ ó ní tó bá kú láàárọ̀ tó bá di bí ọwọ́ ọ̀sán wọ́n lè sin àbí tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ wọ́n lè sin kàn ṣàdúrà fún ó nítorí pé àwọn mùsùlùmí ò ń gbókù lọ ìmọ́ṣúárì wọ́n ní a fẹ́ lọ díbà òkú fún ọ̀sẹ̀ àbí fún bí oṣù kó tó di pé wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn rẹ̀ ó ní fúndì eléyìí ààrẹ Tinubu ò mọ̀ tako òfin ìsìláàmù o wípé béèyàn bá ti kú gbàrà òun ni kí wọ́n sin nígbà tí ẹnìkan tí í ṣe chief imam fúnlé ẹ̀kọ́ gíga fásitì Federal University of Agriculture tó wà ní Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ọ̀mọ̀wé Idris Àyìndé tóun náà tún sọ̀rọ̀ ni gbogbo wa mọ̀ pé ikú ààrẹ Buhari ló jẹ́ nǹkan tí gbogbo wa mọ̀ ó ṣe sábà bí àwọn àkókò kan eléyìí tí ó fa ikú rẹ̀ ni ó ní àwálẹ̀ tì torí ẹ̀ kí wọ́n máa sọ wípé ó ti tako òfin o ẹ mọ̀ pé kí wọ́n tó fi òkú rẹ̀ sílẹ̀ nílé ìwòsàn tó kú yóò ní àwọn òwe eléyìí tí wọ́n tọwọ́ bọ̀ àti àwọn owó eléyìí tí wọ́n sọ kó tó di pé wọ́n tiẹ̀ wá rí òkú ààrẹ gbédè orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní kò tako òfin o tó náà èèyàn sọ̀rọ̀ gidigidi ìgboro ayé ni pé òkú ààrẹ wọ́n ti tako ìlànà sísin òkú ní ẹ̀sìn ìsìláàmù pé ó ti ju wákàtí 24 lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe lọ sínú ìwé ìròyìn Punch
kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. àdúpẹ́ àdúpẹ́ ìgbà tí èsè Nàìjíríà èmi wò pé ṣé yẹn náà ti pẹ́ jù. náà ni nǹkan tí wọ́n sọ náà ni. tó bá jẹ́ kéèsè tó bá jẹ́ pé kéèsè ẹlẹ́sìn mùsùlùmí gan ó ṣeéṣe kí bàbá ó mọ èdè. wọ́n dìbà rẹ̀ ni o. ó ṣeéṣe kí wọ́n mọ èdè. wọ́n dìbà bàbá ni o. ṣùgbọ́n 24 hours náà nígbà tó jẹ́ pé ìrìn àjò yẹn jìn. ó jì í. ìrìn àjò yẹn jìn. ọkọ tó náà ni wọ́n sì sọ sí pé kán tó san àwọn owó tí wọ́n fi gba bàbá wọ́n tó tọwọ́ bọ̀wé ààrẹ lárẹ̀ wọn sáni sọ pé sábà gbókù wa káwọn gbé lọ àwọn góòtù máa wò pé ṣe ní nǹkan tẹ́ fẹ́ lọ fòkú bàbá dín ni. bẹ́ẹ̀ni nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o níbẹ̀ ni wọ́n ti jó di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó mọ̀ ti yan ọmọ Ibrahim Babangida gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága fún báńkì eléyìí tí ó jẹ́ ti ohun ọ̀gbìn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó mọ̀ ti kéde ọmọ ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ olórí orílẹ̀‐èdè yìí nígbà kan rí Ibrahim Badamasi Babangida èyí tí ó kọ rẹ̀ ń jẹ́ Muhammad Babangida òun náà ni wọ́n mọ̀ ti yàn báyìí gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ alága ìyẹn fún báńkì eléyìí tó jẹ́ ti ohun ọ̀gbìn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Bank of Agriculture BOA òun náà ni wọ́n ti yàn báyìí ìgbìyànsípò òun náà ló wáyé lánàá òde yìí ní ọjọ́ 18 oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí látẹnu ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ààtò fún ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà Báyọ̀ Ọ̀nànúgà gẹ́gẹ́ bí Báyọ̀ ṣe wí Báyọ̀ jẹ́ ó di mímọ̀ pé ìyànsípò yìí òun náà ló jẹ́ ìyànsípò eléyìí tí wọ́n fi fẹ́ tún ara àwọn ẹ̀ka kọ̀ọ̀kan ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà Babangida ẹni tó jẹ́ ẹni ọdún 53 ọ̀hún òun náà ló kẹ́kọ̀ọ́ gboyè nípa ìmọ̀ okòòwò tó sì tún gba ìmọ̀ ẹ̀kọ́ tó tún lọ kẹ́kọ̀ọ́ gboyè ìyẹn ní orílẹ̀-èdè Switzerland lẹ́yìn èyí òun náà ni ó tún ti jẹ́ akẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ ti Harvard Business School lọ́dún 2002 ìròyìn ọ̀hún mọ́ ń bébà náà ni torí pé mo ti fẹ́ gúnlẹ̀ wọn àkọ́jù bá ń lọ ilé mi ò ṣe mú jù bá ń lọ ìwé ìròyìn Nigerian Tribune mo ti tàtú. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí wà o obi òkò sì mọ́ gbọ́ dáadáa ọba aláyé kan ní ìpínlẹ̀ Ondo tí í ṣe Àkúrẹ́ tí wọ́n pè ní Deji of Àkúrẹ́ Kingdom ọba Aládétóyìnbó Aládélùsì ló mà ti sọ̀rọ̀ ó ní ẹjọ́ 100 ló ń bẹ níwájú òun báyìí tóun jẹ́ ní ilé ẹjọ́ látìgbà tóun ti gun orí àpèrè àwọn bàbá òun o 100 ẹjọ́ bẹ́ẹ̀ ni 100 ẹjọ́ níbẹ̀ 100 court cases òun ló sọ pé ó wà níwájú ilé ẹjọ́ eléyìí tóun máa ti ń jẹ́ látìgbà tí òun ti gun orí àpèrè àwọn bàbá òun nígbà tí Dèjì tó ń sọ̀rọ̀ tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ẹtì lásìkò tí ní ààfin rẹ̀ nílùú Àkúrẹ́ ti ṣe olúùlú ìpínlẹ̀ Ondo ó ní lára ibi tóun ti ń sàmì ayẹyẹ ọdún 10 eléyìí tóun ti wà lóróyè ó ní ṣe rí àwọn ẹ̀sùn 100 case lòun máa ti ń jẹ́ níwájú ilé ẹjọ́ látìgbà tóun máa ti gorí oyè yìí ó ní àwọn ẹjọ́ òun sì ní àwọn ẹjọ́ eléyìí tó súgbà bí òun ṣe wà lóróyè òun náà ni ó ní ṣe rí gbogbo àwọn ọba tó máa wà lárọ̀ọ́wọ́tó òun tó wà ní agbègbè òun àbí òun náà ni wọ́n wà ó ní ṣùgbọ́n títí di àkókò tí mò ń sọ̀rọ̀ fún yín báyìí ẹjọ́ tí ń bẹ wájú mi tí mò ń jẹ́ nílé ẹjọ́ báyìí 100 case ni òun ni nílé ẹjọ́ lórí àwọn oríṣiríṣi ẹ̀sùn eléyìí tí wọ́n fi ń kan òun ó ní àwọn ọ̀tí ẹ̀ wá fóun ní àṣẹ gẹ́gẹ́ bí ọba láti ẹ̀ tí ó pàṣẹ kankan ó ní òun gbàgbọ́ wípé àwọn èèyàn òun lápá Àkúrẹ́ òun ni wọ́n máa ń sọ èdè Àkúrẹ́ dialect ó ní òun ni wọ́n ń sọ ó ní bóyá ó jẹ́ Àkúrẹ́ north ni Àkúrẹ́ south ìfẹ́dọ̀rẹ́ àbí ìwọ jẹ́ Àkúrẹ́ gangan ó ní mo láṣẹ lórí wọn ó ní iṣẹ́ èmi ò ń ṣe Dèjì èmi náà ní Dèjì ni ó ní èmi ò sì wá pọn dandan fẹ́nìkẹ́ni ò ṣùgbọ́n àwọn nǹkan tí ilé ẹjọ́ ń gbé sí mi lẹ́sẹ̀ ọmọ pọ̀ kí n mọ̀rú ẹjọ́ 100 láàrin 10 years tí mo ti dórí oyè 100 ẹjọ́ ni mò ń jẹ́ nílé ẹjọ́ báyìí ó ní ẹ̀wọ̀ ọ̀rọ̀ ọ̀hún ti ẹ̀gùn gan tí kábíyèsí sọ gbé mi ò ní lè kà á púpọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlẹ̀wò ọba àlàyé eléyìí tó ní ẹjọ́ 100 ló wà níwájú ilé ẹjọ́ eléyìí tí òun ń jẹ́ báyìí ìwé ìròyìn Punch ló Punch ìròyìn náà síta ẹmu kẹsẹ̀rí ẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde ò níbẹ̀ ni wọ́n ti ń jó di mímọ̀ wípé ẹjẹ́ á máa gbàdúrà ìyẹn fún Tinubu tá ń wíbẹ̀ Sanwó-Olú òun náà ni ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú òun náà ni wọ́n mọ̀ ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kẹ́ ẹ máa gbàdúrà kẹ́ ẹ sì máa ṣe àtìlẹ́yìn eléyìí tó lóorin fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu láti máa ṣe àwọn iṣẹ́ takuntakun eléyìí tó ń ṣe láti mú ìgbéga bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Sanwó-Olú òun náà ló sọ̀rọ̀ yìí ní ọjọ́ ẹtì àná nígbàtí wọ́n ń ṣíṣọ lójú iṣẹ́ àkànṣe kan eléyìí tí ẹni tí ó jẹ́ alága fún Òdì Olówó àti ìjọba ìbílẹ̀ onídàgbàsókè ti Ojúwòyè Honorable Razak Ajala ní ìpínlẹ̀ Èkó níbẹ̀ òun náà ni ẹ ti sọ̀rọ̀ ẹni tí ó ṣojú gómìnà ìpínlẹ̀ náà ìyẹn igbákejì rẹ̀ dókítà Kadri Ọbáfẹ́mi Hamzat òun náà ló wá sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ má tẹ̀tì láti máa ṣe àtìlẹ́yìn eléyìí tó lóorin fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu láti kẹsẹ̀ járí níbi ètò iṣẹ́ àkànṣe eléyìí tí bàbá gbé bọ orí ara rẹ̀ wọ́n ní eléyìí òun náà ni ó jẹ́ kí iṣẹ́ àkànṣe ọ̀hún kó máa tẹ̀ sọ́wọ́ iwájú. Lẹ́yìn èyí ó tún wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé káàdì ìdìbò yín òun náà ní agbára yín o ẹ lọ gbà á kẹ́ẹ̀sì fi di ìbò oore kan tẹ́ ẹ lè ṣe fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ní wípé ẹ gba káàdì ìdìbò ẹ̀yin ẹ wá sọ fún gbogbo èèyàn ẹ sọ fọ́ọ̀rẹ́ yín ará olùgbé àti mọ̀lẹ́bí yín wípé kò sí èèyàn méjì tẹ́ ẹ gbúdọ̀ dìbò fún ju ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí pé eléyìí náà láàfin sẹ̀sùn oore iṣẹ́ takuntakun tí ààrẹ ń ṣe. Wọ́n ní ẹ wò ó lásìkò tá a wà yìí àdúrà náà làárẹ̀ ló nílò láti máa ṣe dáadáa ìdàgbàsókè eléyìí tí ààrẹ mójútó yìí kéésì orílẹ̀-èdè Nàìjíríà òun nìkan ni ó jẹ èrè rẹ̀ bí ó ṣe ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. Torí àkókò wa ni ìròyìn ọ̀hún ó kẹnu díẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣẹ̀rí ìwé ìròyìn Nigerian Tribune ló kọ. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí wà níbi tí àgbẹ̀ kan mà ti hekú ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú oko rẹ̀ o. Ìbẹ̀rù mà ti wà ní agbègbè kan tó ń pè ní Ìpẹ́tùmọ́dù ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ó ti jẹ́ wípé àgbẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Akeem Jimoh òun ni ó mà jẹ́ pé ó lọ sí oko rẹ̀ lẹ́yìn tí ó wà ní ẹ̀gbẹ́ ìlú wọn tí wọ́n ń pè ní Aṣípa nígbà tí Akeem wọ́n ní ó lọ sí oko rẹ̀ ní aago 7 àárọ̀ ní ọjọ́bọ̀ níbi tí ó ti di bí ọwọ́ ọ̀sán wọ́n ní wọ́n bá kẹ́fín wípé wọ́n mà ti pa ọkùnrin ọ̀hún sí oko rẹ̀ láti ọwọ́ àwọn eléyìí tí wọn ò mọ̀ wọ́n ní lójú ẹsẹ̀ ni wọ́n bá fi tó iléeṣẹ́ àmọ̀tẹ́kùn létí wípé wọ́n ti pa ọkùnrin kan sínú oko rẹ̀ o. Ọkùnrin tó kúrò ní ilé ní aago 7 àárọ̀ tó sì lọ sí oko rẹ̀ láàrin Aṣípa sí Ìpẹ́tùmọ́dù wọ́n ní oko ọkùnrin náà wà níbi tí wọ́n ti lọ pa bí aago 12 ààbọ̀ ọ̀sán ni wọ́n pa ọkùnrin náà síbẹ̀ tí wọ́n sì bá òkú rẹ̀ nínú oko rẹ̀. Ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún ìròyìn òun ò ṣe ìròyìn tó dùn téèyàn lè máa dánú sí bẹ́ẹ̀ bá fẹ́ ṣèrè lọ sínú ìwé ìròyìn Punch tó jáde fún tàárọ̀ ìkẹlọ́mù kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí tí kò dùn mọ́ni nínú yìí náà tún ti jáde ò níbẹ̀ ni ẹ ti jẹ́ ó di mímọ̀ wípé ilé arákùnrin kan òun náà ni ẹ ti bà ẹ̀yà ara èèyàn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ipá nínú àwọn ike eléyìí tí ó fi wọ́n sí. Ẹni tí ó jẹ́ aṣíwájú agbègbè kan náà ló sọ fún ilé ẹjọ́ lórí tí wọ́n gbá nílé arákùnrin kan afurasí ẹ̀yà ara èèyàn fún ètò ọlà náà ni wọ́n sọ pé àwọn ará agbègbè ọ̀hún náà ni wọ́n gbé arákùnrin ọ̀hún lọ sí iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ìgbà tí wọ́n wá dé iwájú ilé adájọ́. Òun náà ni wọ́n jẹ́ ó di mímọ̀ wípé arákùnrin kan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Muhammad pẹ̀lú àwọn mẹ́rin míì òun náà ni wọ́n dúró sí iwájú ilé adájọ́ o. Wọ́n ní ẹ wò arákùnrin ọ̀hún òun náà ló jẹ́ ẹni tí ó jẹ́ ọlọ́kadà náà ni nígbà tí wọ́n dé ilé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan eléyìí tí èyàn ò gbúdọ̀ mọ́ fẹnu sọ láfẹ́fẹ́ òun náà ni wọ́n bá ní ilé rẹ̀. Wọ́n ní ẹni yìí òun náà ni ó ti jẹ́ àfúrásì tó sì ti pẹ́. Wọ́n ní ọlọ́kadà kan náà ló sọ pé ẹ wo ní ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2024 òun náà ni ẹ sọ pé wọ́n rí arákùnrin ọ̀hún tó sì jẹ́ pé wọ́n rí àwọn nǹkan tí wọ́n fura sí ní àkàtà rẹ̀. Wọ́n ní lẹ́yìn èyí òun náà ni wọ́n ṣe ìwádìí ńgbà wọ́n wọlé ẹ̀ àwọn nǹkan eléyìí tí ọgbẹ̀nù tán òun náà ni wọ́n bá nínú ilé arákùnrin ọ̀hún. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ́. ó bí o ẹ̀yin ọkùnrin Ọlọ́run má jẹ́ kí n tẹ mọ́ jẹ́ payín o. Àmín. n tẹ́ ó sì gbé yín lọ ọ̀run Ọlọ́run má jẹ́ fẹnu lé. Àmín. ìwé ìròyìn Vanguard ló kọ ìròyìn yìí níbi tí
lẹ́kítọ́rà ilé ẹ̀kọ́ gíga fásitì kan ní ìpínlẹ̀ Kogi tó mọ̀ ti dákẹ́ níbi tó ti ń bá akẹ́kọ̀ọ́bìnrin ṣe nǹkan. Ọlọ́run ṣàánú wọ́n ní láti ibi kéékèèké ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ débi pé wọ́n padà kóra wọn lọ sí ilé ìtura àkọlé ìgbafẹ́ kan o. Ẹnìkan ti ṣe senior lecturer ní ilé ẹ̀kọ́ Prince Abubakar Audu University Paul Ayingba ní ìpínlẹ̀ Kogi dókítà Ọlábọ̀dé Abímbọ́lá Ìbíkúnlé òun ló mà jẹ́ Ọlọ́run pè níbi tí ó ti ń bá akẹ́kọ̀ọ́bìnrin tó ti ń bá ní nǹkan ṣepọ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ 15 oṣù keje ọjọ́ ìṣẹ́gun ní ọdún 2025 ní ilé ìtura kan ní Ayingba. Níbẹ̀ ni ó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ẹni tí í ṣe aṣojú ilé ìtura ọ̀hún tó lọ sáré ké sí àwọn oníròyìn gẹ́gẹ́ bí ilé iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi bọ́n ṣe sọ̀rọ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Williams Aya ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tó sì rò fáwọn oníròyìn ní lọ́kọjá ní ọjọ́ Ẹtì. Níbẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ wípé akẹ́kọ̀ọ́bìnrin ẹni ọdún 22 tí ó wà ní ìpele kejì ní ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún ló sáré lọ pé máníjà ilé ìtura ọ̀hún. Wọ́n ní orúkọ ọmọ tí ń jẹ́ Gloria Samuel. Nígbà tó sáré dé reception ó ní ẹ dákun o ẹ wá bá mi wo bàbá o ẹ wá bá mi wo lecturer mi o. Lẹ́yìn ìgbà tá a ṣe kíní tán ni bàbá mọ̀ ń wú gúlegúle. Wọ́n nígbà wọ́n débẹ̀ báyìí ọmọ yẹn ti rìn o bàbá tí ọ̀nà wọn ti jì. Wọ́n ní lójú ẹsẹ̀ ni wọ́n bá sáré ké sí iléeṣẹ́ ọlọ́pàá. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá débẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá wò pé bàbá yìí ó ti jásẹ̀. Wọ́n ní lójú ẹsẹ̀ wọ́n ní kàn gbé lọ sí ilé ìwòsàn fún àwọn àyẹ̀wò wọ́n lè mọ irú ikú eléyìí tó mà pa bàbá akẹ́kọ̀ọ́ ọ̀hún. Ni wọ́n ní ọmọ ọdún 22 ní 22 years tó wà ní 200 level nílé ẹ̀kọ́ gíga ọ̀hún. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti mú ọmọ náà báyìí wọ́n ti fi sí àkàtà àwọn ọlọ́pàá wọ́n ti ń fọ̀rọ̀ wọ́n ti fi ń pò ó ní ìfúnpọ̀. Ìbíkúnlé yìí ni wọ́n ní ó mà ti ṣèyàwó kódà ó tún ti bímọ ìyún lecturer ó ti bímọ ó ti fẹ́ yàwó. Wọ́n ní kí ló wá ń wá kí débi pé ó ń gbé akẹ́kọ̀ọ́ lọ sí ilé ìtura débi pé ó mọ̀ padà jẹ́ Ọlọ́run pé ń bẹ̀ ní ẹ̀yìn ọkùnrin. Kódà ńgbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní nínú ńgbà wọ́n ti ẹ̀wò dáadáa gẹ́gẹ́ bí àwọn àkọsílẹ̀ nípa lecturer ọ̀hún. Wọ́n ní nínú nǹkan tó mọ́ ti mú àwọn nǹkan alágbára jù kó tó di pé àsìkò ọ̀hún wáyé ó ti kan gbogbo ẹ̀ pọ̀. Ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún sì tẹ̀ mú kẹsìrì ẹ̀ ní. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin wẹ́ it is well. ó rí i pé wow mi ó ti 100. Yóò 100 kò gbọdọ̀ mọ́ 100. kọ́lọ̀ ńlá àánú wa bàbá ti kan ogbó ẹ̀ pọ̀ àwọn ọmọ 16 years yóò mọ̀ control bàbá ọmọ 22 years ẹni ọdún mélòó bàbá. Wọ́n sọ èjì bàbá. Wọ́n sọ èjì wọn bàbá náà ó ti dàgbà. Wọ́n ní wọ́n ti bímọ wọ́n ti níyàwó. Àbẹ̀rọ̀ lọ́hùn. Ọ̀làgbà pọ̀. Pẹ̀lẹ́. Ewo pẹ̀lẹ́ kí n tèmi. Kí ni pẹ̀lẹ́? 070 kí ni tèmi dákẹ́mẹ̀ wa. Ó mọ̀ pé tí ọdẹ bá kú ọdẹ náà ni ó ṣe lé nílẹ̀ eré ọdẹ. Ọkùnrin lèmi náà. Torí mo ti ṣe òun kan lára. Hello 070. Hello ẹ káàárọ̀. Hello ẹ káàárọ̀ o. Ẹ mọ̀ káàárọ̀ yìí. Ìyá ọ̀fẹ́ láti ìlú Ìràwọ̀. Yes ma ẹ káàárọ̀ ma. A kí yín ẹ kú ètò. Yes ma. Lérí ti lẹ́sọ́rà tí wọ́n ló kú nílé ìtura ẹ dákun àárọ̀ gbogbo àwọn lẹ́sọ́rà torí Ọlọ́run. Ẹ̀kọ́ wo wọ́n fẹ́ kọ́mọ yẹn tó lè wọ̀ ọ́ létí ńgbà tí wọ́n bá ti ríra wọn fín. Wọ́n dákun torí Ọlọ́run akọ́lọ́run bẹ̀ wọ́n. Wọ́n mọ ṣe díẹ̀díẹ̀ ẹ dákun o torí Ọlọ́run àwọn ọmọ wo ní sìnì. Ẹ wo orú bàbá yẹn náà kọ́ wá gbọ́rù rẹ̀ sọ́mọ rẹ̀. Bákan náà a tún rọ Peter Obi gẹ́gẹ́ bí gómìnà yẹn ṣe sọ wọ́n yàgò fésù kí wọ́n mọ̀ lọ o àfọlọ́hún bẹ̀ wọ́n o Ọlọ́run ní járí wàhálà. Àmì ò ẹ ṣeun. Peter Obi ti dọ́mọ ìjọba báyìí. 07 ọ̀rọ̀ tó ti bọ́ sórí òǹròyìn ó ti di. Ó ti dọ́mọ ìjọba. Hello. Ẹ káàárọ̀ ẹ̀yin tẹ́ fi ń gbọ́ alẹ́ o. Ẹ kú ètò. Náà ló ń tó o. Wọ́n mi sáyẹ́nà láti wérelé. Yes, mọ́mí sáyẹ́nà ìṣúná. Nípa ti lẹ́kṣọ́rà yẹn lèmi náà fẹ́ sọ̀rọ̀ sí. Wọ́n máa ṣe jẹ́jẹ́ o.
eléyìí ọkọ àwọn tó kù náà lẹ́kọ̀ọ́. Ó dà ẹ ṣeun 070477064 070477064. Hello. Ẹ káàárọ̀ ó kọ́ yín bí lẹ ti ń pè. Orúkọ mi ni Kárí láti ṣe. Ẹ bá yín tẹ́ fi ń gbọ́ wálẹ̀ o. Àti yín lẹ́tà. Náà. Nípa ọ̀rọ̀ lẹ́tọ́rà yẹn lèmi náà fẹ́ dá sí o. À ń gbọ́ yín. Wọ́n máa jẹ́ bí ẹ wà ní jábọ́ láti igi ewédú o. àwọn kan rẹ́rìn. Ibà ọkùnrin la náà ọkùnrin o lè lò sí mẹ́rin tí o lè tọ̀ ẹ ti rí mọ́ sí rìn wọ́n ní àní jábọ́ lórí igi ewédú ẹ ti mọ̀ pé wọ́n kóra wọn mọ́ ni yàtọ̀ sí èmi nìkan. Hello ẹ káàárọ̀. Ẹ pé tó. Ẹ káàárọ̀ jàre ó kọ́ yín bọ́lẹ̀ tí ń pè. Ọlọ́run ìjọba àjẹ́ ó bí o. Yes bàbá. Ṣé olúwa ẹ̀ ní dààmú o? Àmín o. Ẹ̀ ní bàjá o. Àmín o. Musa Kànbí ló ń sọ̀rọ̀ láti lókè. Yes à ń gbọ́ yín o. Ẹ pé tó. Ẹ̀kẹ́tì fẹ́ dá sílẹ̀ ni pé nípa òṣèlú ẹ̀ka láàárọ̀ yìí. Ọlọ́run ní ba àlámọ̀ yín jẹ́. Àmín o. Ọlọ́run ti máa tọ́ yín lọ́nà. Kí ni nǹkan tí ẹni tó ti níyàwó ńlé ó sì ti bí wọn? Ó tún wà ń ṣerú nǹkan báyẹn. Ọlọ́run ṣàánú wa ní ìdílé ayé o. Ìdílé ò ní bàjẹ́ o. Àmín o. Ṣá Kànbí láti Ẹ ṣeun. bó tẹ pé ìlú tẹ̀ fi ń gbọ́ wálẹ̀. Gbogbo ohun tó lọ lò ní ọ̀dọ̀ ọmọ gan bóyá ló lè lò fún màdàmú ńlé bó kan gbogbo ẹ̀ papọ̀. gbogbo ẹ̀ kò yóò sọ pé àwọn ọmọ ìbò yóò ti ń gbowó súyà mi tipẹ́tipẹ́. Tẹ̀sí máa ń ṣẹnu ẹ̀yin obìnrin náà lẹ́ ń pa wá ẹ̀yin lẹ́ ń pa wá díẹ̀díẹ̀. Hello. Ẹ káàárọ̀ ọkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. Lúpọ̀ lókè láti Gànà. À ń gbọ́ yín o. Dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run ní délé iṣẹ́ fífọ́ bàjẹ́ inú òsì ní bàjẹ́ ń bẹ̀. Àmín o. Ọ̀rọ̀ lẹ́kítọ́rà náà fẹ́ sọ̀rọ̀. Ẹ rí àwọn lẹ́kítọ́rà yẹn ó yẹ káwọn náà sọ àwọn sáàkìyèsí. Ẹ sì wò pé torí kẹ́nìkì ó lè pass àtẹ̀dá tẹ̀yìn ìdílé. Ẹni ní ìpínlẹ̀ ti náwó lórí ọmọ ẹ̀ láìmọye ọ̀kan nìyẹn. Àwọn ọkùnrin tó ẹ pé gbogbo ìgbàdá bá ti fẹ́ lọ bóbìnrin pàdé àlọ́ dọ́ọ̀gì ara ọ̀kan náà fi nìyẹn. Àwọn obìnrin náà tó tún fún pé ẹ̀kọ́ àwọn tó bá ti dé lẹ́ẹ̀kẹ́ ń ṣe gbọ́ngàn kéde wọ́n ní wọ́n kú sórí ẹ̀ ní. Kí ló ń fa rọ́bìsì báyìí? Ọlọ́run wá pẹ̀lú iléeṣẹ́ tí kò ní bàjẹ́ o. Àmín o. Ọdẹ ìjọ fún tó ẹ̀yin yóò sì ní tẹnugbó bí ọwọ́. Àmín. Yóò gbọ́ náà ẹ̀yin máa rí ẹ̀yin yóò sì máa rí wa. Wọ́lá kò wọ́tá ìlà bìlà ìlà. Ẹ ṣeun 070477064 070477064 náà lójú òpó tí ẹ fi pè 070477064 070477064 náà lẹ́yìn náà fi pè tí. lójú òpó ayélujára Facebook àrí engineer Fis àríyá àwé Latifat àjọrò Ismail Ramon Akodudu Wallace Nasru Akéwùmí Abọ́sẹ̀dé olú French. Hello. Hello ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ó kọ́ yín bẹ̀rẹ̀ tí ń pè o. Látàdá wáyé ni Ọmọlá ló ń pè yín. ẹ ṣọlẹ̀ o Mr. Ọmọlá. Lórí ọ̀rọ̀ ti lẹ́kítọ́rà yẹn náà ni. Èèyàn tó mú ẹgbẹ́ ọmọ rẹ̀ tó ń kì í mọ́lẹ̀ tó dẹ̀ ń bá a sùn kí ni wọ́n fẹ́ sọ lé ayé yìí dànù ṣé wọn kì í rí àwòrán ọmọ wọn lára ẹni tí wọ́n bá sùn yẹn ni. Òun ò wá rí nínú àwọn lẹ́kítọ́rà ẹgbẹ́. Ó ti kọ́kọ́ béèrè sọ́ọ̀nìmù ẹ̀ ó ti rí pé sọ́ọ̀nìmù papọ̀. Ẹni. Ẹ má sọ ẹ má dà mí lóhùn. Pé tí wọ́n bá béèrè sọ́ọ̀nìmù ẹ̀ sọ́ọ̀nìmù ní. Àṣẹ ẹ̀gbọ́n tí mo wí tẹ́lẹ̀. Sọ́ọ̀nìmù rẹ̀ papọ̀ pẹ̀lú ọmọ rẹ̀. Kí ni wọ́n fẹ́ sọ lé ayé òun wá rí nínú ẹgbẹ́ àwọn lẹ́kítọ́rà rẹ̀ tó lè bá dọ̀rẹ́ ohun tójú wa lójú rí o lẹ́yìn kí wọ́n má disturb ọmọ ọlọ́mọ kí wọ́n filẹ̀ fáwọn òbí ẹ̀. As simple as that. Láì jù bẹ́ẹ̀ lọ. ó ṣẹjọ́ ẹjọ́ kí ni. ọmọ tó ti ní wọ́n ti fi sí inú gbàgbà. láìrọ̀ kí ni tọmọ wọn ṣe autopsy tó bá ti ṣe gbogbo carry out àwọn test ebi ńlẹ̀ ti sọ yìí bẹ́ẹ̀ náà rẹ́ rí i pé wọ́n ló mú nǹkan ni. àwọn nǹkan yẹn náà lè intoxicate heart attack. bámi kárẹ̀rẹ̀ Fẹ́mi Alákà Saheed Ọlágbẹ̀rún Blessing Àtilọ́lá Adébáyọ̀ Matthew Adélani Àlàní Akínlá Ìjíọlá Olúwakẹ́mi. Akínlá ẹ̀lú ẹ̀ káàárọ̀. Ẹ káàárọ̀ o, ẹ pé tó. Yes. Ọlọ́run ní bàjẹ́ o. Àmín o. Ohun yìí kò ní á lórúkọ Jésù. Àmín. Kí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè o? Orúkọ mi ní Bọ́sẹ̀ láti Ṣakí Ìsàlẹ̀ ọ̀rọ̀. Yes, ẹ̀ ṣọlẹ̀ mọ̀. Ó lágbára tẹ́mi fẹ́ dá sí níbi tí wọ́n ti rí sí pé ẹ̀kún omi ń bọ̀ yan.
nígbà wọn ti lóye rẹ̀ yẹn kí gbogbo wọn kókó kúrò ládùúgbò yẹn o omi ò lápá kò lẹ́sẹ̀ o àní rí já omi èkejì ní ti lẹ́kṣọ́rà yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ o àwa tètè aláwọn ọmọ ògbọ́ràn mọ́ ń lé ìwé àjẹpẹ́ látọ̀dọ̀ wọn náà ni wọ́n ti kọ́ ìbàjẹ́ yẹn wá ọlọ́run yóò wà pẹ̀lú wa kó fi ọmọ ọlọ́mọ ọlẹ́ o yóò jẹ́ kọfọmọ yẹn náà kò ní máa dé ìsẹ̀yìn tó bá ti lọ ọlọ́run yóò wà pẹ̀lú wa o àwọn ìjọba wa tí wọ́n sì lérí 2027 tí wọ́n gbàdúrà pé kọ́lọ́run gbàjọba èmi mo lè ṣe kò sẹ́ni tó lè ṣe lẹ́yìn ọlọ́run yóò wà pẹ̀lú wa o. ẹ ń kúkú gbé 07047 7064 07047. tó àmọ̀ nǹkan tó fọ́ni tí wọ́n bọ̀ mọ sọ̀tàn fáwọn ọmọ rẹ̀ ó ní bàbá yìí. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. yes. wọ́n ní dádì yìí kú sórí obìnrin ni o àwọn èèyàn sì sọ̀tàn. wọ́n ti ẹ̀ lọ dáhùn àdúgbò kan bàdàn. wọ́n sọ̀tàn. wọ́n sá so tún wá rí mọ́sàn pé o fẹ́ gbà kò tí ì bò irú àwọn ọmọ rẹ̀ nísìn ó ti bà political ambition àwọn ọmọ jẹ́. ó ti bá o ọmọ ọgbọ́n rẹ̀ sọ káwọn fẹ́ jáde wọ́n ní bàbá yín orí obìnrin lọ́wọ́ kú sí. wọ́n ti bà political ambition ọmọ ọlọ́mọ jẹ́. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. yes orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. Ọláṣadé láti ìlú Pàpọ̀ ni. yes ma. ẹ rí lẹ́kṣọ́rà yẹn ọlọ́run ló mọ ọlọ́run ló dájọ́ fún. àṣẹ ẹ̀ mọ̀ rí ni. èmi ọmọ rí ọlọ́run ló mú yàláyà rẹ̀ torí àwọn student rògbò ọlọ́run ṣàánú àwọn ọmọ wa àwọn lẹ́kṣọ́rà yìí oríṣiríṣi ní bẹ nínú ẹgbẹ́. a gbọ́ pé wọ́n fọ́ọ̀sì ọmọ náà lọ o a gbọ́ pé wọ́n fọ́ọ̀sì ọmọ lọ o. wọ́n lè má pọ́ọ̀sì rẹ̀ ńgbà tá a sí ń bẹ̀ ẹ mọ frustration tó ẹ ti sọ ìwà frustration kí ni òtẹ́ ìwọ́n jọ. no wọ́n ti fẹ́ sọ wọ́n ti fẹ́. àwọn yòókù lẹ́kọ̀ọ́ gbogbo lẹ́kṣọ́rà orílẹ̀-èdè nàìjíríà jẹ́ wọ́n bá bẹ education jẹ́ fún wa ọlọ́run ló mú yóò sùn rẹ o. a ti gbọ́ pé n tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ní ẹrú kan tí mú ní búgbẹ ẹrú ṣùgbọ́n ọmọ òun náà àgbọ̀nú tàn kó fòkùn wọ lọ o under duress kọ́ o ó lè jẹ́ pé ó ti ń dúnkòkò mọ́ mọ́ tó gbà. ìtẹ́ padà parí ẹ̀sìn náà nù bóyá ọmọ gan ló ń dúnkòkò mọ́ lẹ́tọ́rà kò tẹ́ ẹ̀ bá ṣe é máa blackmail yìí. bó ló ti fẹ́ fèlè ẹ̀ kí ló fẹ́ ṣe ọmọ kó lè sísì máàkì ọmọ òun sọ́wọ́ tí ó ti lọ bá wọn lẹ́kṣọ́rà mi. bíyálẹ̀ ẹ má jà wọn sọ̀rọ̀. hello. ẹ káàárọ̀. naam. Abíọ́dún ló ń sọ̀rọ̀ láti sẹ́yìn. Mr. Abíọ́dún à ń gbọ́ yín sà. àwọn bàbá wa ní ẹ̀sìn mo fẹ́ bá sọ̀rọ̀. gbogbo àwọn ọ̀rọ̀ tó ń jáde lórí social media Buhari kò sí táìmù kankan tó sùn kò yẹ kó máa dá àwọn èèyàn lóhùn àwọn èèyàn ń ṣe lẹ́sìn Islam wọ́n ń ta tẹ̀sí ní kó jọ torí tọ́lọ́hùn wọ́n máa mọ̀ nǹkan tó máa dá sí lórí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n kàn máa dá wàhálà ìjà ìpínlẹ̀ ni wọ́n máa fi wọ́n lẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá máa fi wọ́n lẹ̀ pé ọ̀rọ̀ tó ń délé fún wọlé ẹ̀ ní kálukú ó sì tilẹ̀ wọ́n máa fi wọ́n lẹ̀ o ó jẹ́ nìyẹn o. ẹ ṣeun. Ojì Daniel Adéọlá Soliu Tèmítọ́pẹ́ Adéyẹmí Efa Livet wọ́n ní wow it is well institution no play may God help the youth. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ó kọ́ yín bilẹ̀ tí ń pè. bàbá lẹ́yìn látùtù ni o. náà màá gbọ́ yín sà. ẹ kú iṣẹ́. yes sir. ẹ ní tẹnugbó bẹ́ẹ̀ wọ. àmì o. rẹ́rọ̀ lẹ́kọ̀ọ́ àyàn lèmi náà fẹ́ dá sí. ẹ jẹ́ kí bàbá máa lọ bẹ́ẹ̀ tó jẹ́ àwọn tó wà lójú rí. ok. torí pé lábẹ́ bó tilẹ̀ kórè òun náà lọ́mọ lóòótọ́ wọn ò fọ́ọ̀sì ọmọ yẹn ṣùgbọ́n ọyẹ̀kẹ́ àgbàlagbà mọ ohun tó yẹ tó ẹjọ́ lọ bẹ́ẹ̀ yóò jẹ́ kọ́ fáwọn ẹlòmíì òkè yẹn o ẹ̀kúṣẹ́. káàtì ẹ̀mú dúró ti lọ rẹ́dì. Fatima Ọmọwùnmí Babátúndé ẹnṣẹ́ olóòmọ Bukola Kórèdé Shuaib Karim Wumsi Salami Adépọ̀jù John Mustapha Elias Mayegun Kasim Halimam Nasiru Taofik Ogunleye Olúwatóbi Daniel Ibrahim Ọláwálé Fatai. ẹ lọ ẹ káàárọ̀. sísá ìtura. ẹ káàárọ̀. obo Sulaiman Kabiru láti ṣeré. yes à ń gbọ́ yín o. ẹ kú ètò. mo ní nípa ọ̀rọ̀ bàbá ọlọ́kadà tí wọ́n bá pààtì èèyàn nínú ilé àti àgbẹ̀ tí wọ́n náà pa sí inú oko. ó ti pè fún táàbà jáde láàárọ̀ báyìí ká mọ̀ bẹ̀ lọ́hùn ká mọ̀ rẹ́rìn fẹsẹ̀ sí. bákan náà lẹ́ṣọ́rà eléyìí tí wọ́n ń lọ́nbọ́ ọmọ ọlọ́mọ sùn Yorùbá bọ̀ wọ́n ní ikú tí ó bá pa àgbẹ̀ ọrùn ibẹ̀ ló wà. bákan náà ikú tí ó pa dọ́kọdọ́kọ ń bẹ láyé obìnrin nítorí wàá lójú rí o.
kó máa mú mi ṣe lọ́nà. kó mọ bá lọ. ẹ pẹ̀lẹ́. Tìjání Murità ọ̀nà Ọlápọ̀ Lágbẹ́rẹ́ Táíwò Lámìdí Ayọ̀bámi Mọ́sá Adébárè Ọlábísí Arówódùyè Gàfárì Abdulaziz Mariam Abraham Ìrókòlù Adamiláre Akíntúndé Sulaiman Ìmọ́lẹ̀mí Dúródọlá Samson Abiola Wasiu Rahim. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, orúkọ mi ni Lukman láti ìlú à. Mr. Lukman láti ìlú à, ẹ káàárọ̀. Yes, akínyẹn kú ètò. Àwa rèé. Ọ̀rọ̀ lẹ́sọ̀rà yẹn àsọdákẹ́ ni o. Kò sí ìkan tí ọmọ yẹn lè ṣe nínú skul tí wọn ò ní lé o. Kí ni ìrònú lẹ́sọ̀rà láti gbé ọmọ lọ sóòtẹ́ẹ̀lì? Tá a bá lọ bá a sọ̀rọ̀ pé ọmọ gbọ́ ni ṣé ohun tí wọ́n rẹ́ lẹ́sọ̀rà pé kò ṣe fọ́mọ ní skul nìyẹn. Ẹ̀kọ́ ni ò jẹ́ fún wọn gbogbo àwọn tó kù tó ń ṣerú ẹ̀. Ọ̀nà ẹ̀bẹ̀ náà làwọn ní wọn máa bá lọ o. Ẹ̀yin ti fẹ́ ẹ fẹ́ bínú wọ́n ń bínú bíi abiyamọ tọmọ rẹ̀ wà léèwé. Wọ́n á sọ àsọtẹ́lẹ̀ fún wọn. Pé ìbínú lè yóò fi mọ̀ wò pé irú lecturer irú nonsensical lecturer wo nìyẹn ní tí wọ́n mọ̀ wò nìyẹn pé ẹ mọ̀ wàá jẹ́ abínú délẹ̀. Tí n bá sọ fún ọ wípé àwọn obìnrin a tún máa ń ṣe kinní kan tí àwọn lecturer bá ń dà wá láàmú school á sì torí ẹ̀ lọ ra ríǹgì. Ẹ wàá ti bọ̀wọ́ ẹ wà lẹ ti máa rí. Ìwọ náà ṣe bẹ́ẹ̀ rí. Experience mo sọ. O ṣe bẹ́ẹ̀ rí. O ò lè ṣe bẹ́ẹ̀ lẹ́jọ́ tó bá gbọ́ gbórí rẹ̀ ò pé ni. Ṣé àgọ́ gbọ́ pé o ti máa rí. Yóò mọ̀ sọ pé ẹ̀dúró ṣé wọ́n ti fẹ́ wulẹ̀ tí ọ lé kúò lé tẹ́lẹ̀. Ẹ̀lú ẹ káàárọ̀. Àti ẹ̀mí tẹnugbó bí ọwọ́. Àṣàkẹ́ni látòkè o. Yes, à ń gbọ́ yín mà o. Ọ̀rọ̀ lẹ́kṣọ́rà yẹn lèmi náà fẹ́ sọ. Dáadáa, ní tí gbogbo yín ó dà sí lónìí. Kò sí òbí tí ó lọ mọ́ skul tí ó gbọ́ nǹkan tí wọ́n ṣe yẹn tí wọ́n sọ pé sàdánkátà wọn. Ọkùnrin tọkànjú àbá sì wà lójú rẹ̀ bó ṣe yẹ kó rí fún un. Ẹ pé kéèyàn rí nǹkan tó bá ti jẹ mọ́ pátá. Bẹ́ẹ̀ni, níbi tó gbà wá ló gbà lọ. Ọ̀kánjú ààrẹ ló jẹ lérè ni. Kò sóbi tí ó gbọ́rú ẹ̀ tí ó fi dáadáa ló ṣe. Ẹ ṣeun jàre. Àtúkùtù rẹ̀ lọ́ní. Irọ́ ẹ wọ́n ṣe bẹ́ẹ̀ inú ti bí yín bá wọn. Inú ti bí yín bá wọn. Mustapha Ọláyẹmí wọ́n ti kí wa Moshood báyìí labú. Abdulwasi ọmọjagun Fatai Arúlógún Ọlámi Adára Olúwabùkúnmi. Ọlámi Adára ni ó jẹ báwọn. Ọlámi Olóyè Adé Àjàyí the Balógun of Òkè Ògúnland Òkèò Almubarak Olúwadámiláre Bernard Adélọ́wọ̀ Rasheed Wahab ẹ má bínú Adéyẹmí Ọ̀nàlápọ̀ Evangelist Ọba Ìmọ́lẹ̀. Yàgbé ìpè ilé ìka wa bọ́ sí àbálẹ̀. Ẹlú ẹ káàárọ̀. Yes sir. Láti Ìbàràpá mi o. Kí lorúkọ yín láti Ìbàràpá? Kẹ́kẹ́ ni láti Ìbàràpá. Mo fẹ́ sọ̀rọ̀ lórí gọ́fìnà yẹn tí àwọn PDP wọ́n ní wọ́n fẹ́ ṣe gọ́fìnà yẹn. Wọ́n jọ torí Ọlọ́run ọ̀nà ò dá gbogbo nǹkan tó ń sọ yẹn ń kọ́ lóyún kan wọ́n tún Ìbàràpá ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Wọ́n jọ torí Ọlọ́run kí iṣẹ́ yóò ní ìbàjẹ́ o. Àmì ò ẹ ṣeun. Ebi Ìbàràpá náà wọ́n ní wọ́n ti ṣe wọ́n ti declare ara wọn náà lánàá. Àwọn arọ́dọ̀ yín náà ni 0 ẹ jẹ́ á dé òkè lọ́nà tá a bá padà dé ààbọ̀ sí abala eléyìí tó kàn àti kúrò lábala fìjìláńtì ẹ bá wá pè wọlé báwọn tó bá tún sọ̀rọ̀ lórí lẹ́kítọ́rà àgbẹ̀ á. wọ́n lè sọ̀rọ̀ ètò ààbò wọ́n wà bọ́ sí i. Ẹ kú kalẹ̀. Rédíò wo ló mi ìlú mi lẹ̀ títí Zip FM sá lórúkọ rẹ̀ tó jẹ́ owó Ọlọ́run ló fi wá ṣàgbà ọ̀jẹ̀ níbi ká ṣètò tó nítumọ̀ àwa ni ìròyìn àsìkò tí ò láfiwé àwa ni àṣà ẹ̀fẹ̀ ìmọ̀ràn tó wà pa àwa ni eré ìdárayá lóríṣiríṣi àwa ni orin àti ìlú tó dùn tó ṣe gbọ́ létí àwa ni ẹ má forí adẹ́tùwé tàti òru láyé olókìtì bí ọbọ̀ òsì nígbò Zip FM ṣáwáṣá lọ́gà ẹgbẹ́ fún tẹ bá polówó ọjà yín ní Zip FM yìí tó dájú wàràwàrà lọ́jà yín má ta ó tó dájú. Zip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣàlàgbádé fún o. Zip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣàlàgbádé fún o. Ìsí àlọ́kẹ́ òun sálàmú lẹ́sí kébí wọn dà mọ́ fọwọ́ sọ̀yà bóun ṣàlàyé ń gbà ó 89.1 ṣe bá wà sá.
FM ló milẹ̀ máwọn tí òye tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣàlàbàdé fún. Zip FM 89.1 àwa yàtọ̀ sáwọn rédíò tó ń dún sí. ẹ káàbọ̀ padà láti ibi tí a ti lọ dá tọ́mì ní báyìí abala fìjìláńtẹ́ o náà ni a bọ́ sí báyìí kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò wa tẹ́ fẹ́ jẹ́ kí ìjọba ó gbọ́ sí ẹ kú kalẹ̀ hello. ẹ káàárọ̀ bí o. ẹ káàárọ̀ ma o. mọ́mí àlẹ́ aláṣọ látọjà aláàánú ṣe. ẹ mọ̀ káàárọ̀ ma. ẹ dákun torí ọlọ́run ẹ dákun ròyìn buhari kù yẹn ni mo sáré fẹ́ dá sí ẹjọ́. a ti kó ń bẹ́ẹ̀. ẹ jẹ́ sọ̀rọ̀ wa ní Fálànà gbọ́ tiẹ̀ àwa kọ́ la ṣèdájọ́ buhari. àti wá kó ń bẹ́ẹ̀ mọ́mí àlíà. ọ̀dà ẹ dákun arọ àwọn ìjọba wa ọ̀nà àgọ́ níṣẹ́yìn gbogbo ọ̀nà tó wọ àgọ́ pátápátá àti skul 1 àti skul 2 ni tó fi lọ́ọ́ já òṣò ògùn lọ́hùn-ún ọ̀nà yẹn ò dáa o arọ̀ wọn abẹ̀ wọn kí wọ́n dákun kan bá wa mójútó ọlọ́run ò ní jẹ́ nàìjíríà ó bàjẹ́ o mọ́mí àlẹ́ aláṣọ látọjà aláǹlùṣẹ́. ẹ ṣeun mọ́mí àlẹ́ aláṣọ 07047707064 07047707064. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ó kọ́ ibùdó tí ń pè. ẹni tó ọ̀jẹ̀rẹ̀ àpẹẹrẹ ńlá látẹ̀. yes sir à ń gbọ́ yín o. ẹ dákun àwọn ọlọ́kadà wa wọ́n lè kó èrò 5 sórí ọ̀kadà wọ́n wá sọ gbé ẹrù síwájú wọn ò ní ìrìn rí bí wọ́n ń lọ mú ẹ dákun ẹ bá wa bá wọn sọ̀rọ̀. wọ́n ti ń gbọ́. iléeṣẹ́ irun níbàjẹ́ ó dàbí. àmì o fún ẹni tí wọ́n ń lọ fún náà fún ta torí ara rẹ̀ ni nígbà tí èèyàn tí ó kó èèyàn 5 tó tún gbẹ́rù nígbà ọ̀kadà bá tiẹ̀ wá fẹ́ tiẹ̀ wá kókòtò kan tó yẹ kó fẹsẹ̀ wálẹ̀ bó ló sì ṣe. yóò dúra rẹ̀ yóò dú. nígbà tí èèyàn ṣe kówó pé tẹ́sẹ̀ rẹ̀ ò tó lẹ̀ ẹ ló. kówó pé. ẹ ó dà mí nù tàjọ o ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ à ń gbọ́ yín o. ok ẹ kú iṣẹ́ o ẹ ní ti ṣe o. àmì o. èyí tí ń pè ní wíṣàrà láti ìlú lérò. à ń gbọ́ yín o. ẹ dákun ẹ bá bẹ àwọn ìjọba kájọlà kí wọ́n bá wa ha ọ̀nà ẹ wa láti gbé kalẹ̀ sí ní fọ́ṣọ̀jì nìkan dá rárá. ẹ dákun. wọ́n ti gbọ́ kówó pé ní ìkọjá ayé rẹ̀ kì í kóyàn 2 mẹ́ta ló ti mọ̀ pé bí ó bá fẹ́ yẹ tó ní ó fi mọ́ ṣé owó ẹ̀kọ́ wa mọ̀ bójú kó pé jẹ́ ní. ẹ náà ó náà bójú mi jẹ́jọ́ ẹ̀ mo sọ fún pé màá mú níjọ́ tí mo sọ pé ẹ náà lẹ́sìn òsì tó lẹ́yìn ló bá sọ pé kí n wá gbà kí n wá wà. mo lé mi àbí wẹ́ẹ̀dọ̀ èmi náà ń lo ibi tí mo ti lágbára ni òun ń lo ibi tó ti lágbára. irú nǹkan bẹ́ẹ̀ tí kò pé bá wọ́n fẹ́ sọ̀rọ̀ padà yóò wá ra táìmù ni owó ni ó fi rà á. kọ́nà tó wọlé láàárọ̀ ẹ̀ máa kọ́ tiẹ̀. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ọkọ̀ ibùdó tí ń pè. afásitì ìdìbò láti lè gbọ̀ngàn. yes à ń gbọ́ yín o. nípa ti àwọn ààbò yẹn bí o tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àrò àwọn ìjọba wa tí wọ́n dákun sí Ọlọ́run pé wọ́n bá ṣe wá àwọn olùkọ́ àfìjìláṣí sí olú àdúgbò rẹ̀ yẹn tó jẹ́ nìyẹn. ẹ ṣeun. ẹ ṣe o. 07047707064 07047707064 náà lójú òpó tẹ́ fi pè 07047707064. hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. yes orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. Alhaji Adésínà látòkè o. náà á gbọ́ yín o. pé eléyìí jẹ́ tuntun fún yín ó jẹ́ ń pètọ́ ìṣẹ̀ wọlé láàárọ̀ yìí. ó bí o. bàbá ọ̀ ẹ káàárọ̀. ẹ kú iṣẹ́ o. yes sir. nítorí olúwa adéníjì. yes sir. ọmọ dáadáa ẹ̀rọ pẹ̀sẹ̀ àfọlábí wọlé alága ẹ̀rọ pẹ̀sẹ̀ ọmọ Afọlábí. ṣe ok ẹ mọ̀ délédélé ẹ kì í. bẹ́ẹ̀ ẹ kì í tán. ẹ ní sì ṣe. àmì o. ẹ bí lóṣù àsìkò. èyí tí mo fẹ́ kí gbogbo ọmọ abẹ́lẹ́ ọ̀hún sí ní ìjọba àwọn alágbára àìdá gọ́fìnà àìdá àwọn tó lágbára tí wọ́n gbẹ́sẹ̀ lé owó tí ò wọlé sí káńsù. náà ni kí gbogbo ọmọ abẹ́lẹ́ ọ̀hún sí o. torí tá a máa ń pẹ́ káńsù ò ṣe gbá kò ṣàwó kò ṣe owó ni ó fi ṣe. torí báyìí tí mo fẹ́ kẹ́ ń bí mo fẹ́ dá sí nìyí. ọ̀dà ẹ ṣeun gọ́sà ẹ ṣe o 07047707000 ok ọmọ Afọlábí ni àbí. ok. kò sọ ọmọ Afọlábí. ọmọ Afọlábí ni
òkè bàbá ló já mọ́ ìwé làwa mọ̀. ìbí náà wọn kọrin kí Afọlábí wọlé alága ẹ̀rọ pèsè. hello. ẹ káàárọ̀ sà. ìtura olúwa. ẹ káàbọ̀ sá. ọmọ Afọlábí aláàjì bàbá ti dé nígbà ló. ẹ ṣe ń darí. ọba ti dá nǹkan lẹ. ẹ káàbọ̀ sà. yes sà. ẹ lẹ ẹ kú ọjọ́ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú bàbá. èyí tẹ́mi fẹ́ sọ ni wípé lórí àwọn ọmọ tí wọ́n ń kó lọ sí sùkúù tọlọ́kadà kẹ́nìkẹ́ sọ yẹn ó sọ ni. ṣùgbọ́n mi ń rọ gbogbo àwọn òǹbí ọmọ kí wọ́n dákun òtútù ń bẹ ní àsìkò yìí. ọmọ mi ń bẹ tó jẹ́ pé wọn ò tiẹ̀ tí lórílẹ̀ ara tí ìjánu ọmọ wọn ó sì máa fà á lọ sí sùkúù irú kí nìyẹn kí lọmọ yẹn gbọ́. ọmọ yẹn ó débẹ̀ yóò dé sùkúù yóò sùn kalẹ̀ ẹmọ mi ò sọ lẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ di. kò sí nǹkan tó kẹ́ àwọn kò sí ohun tó kẹ́ tíjà pẹ̀lú yẹn ṣùgbọ́n arọ àwọn òǹbí ọmọ wọn dákun torí ọlọ́run ó jẹ́ àjèrè àwọn ọmọ wa o ilé iṣẹ́ tí kò ní bàjẹ́ o kò ní dàrú fún yín ìdúró olúwa ọlọ́run ọjà rẹ ti gbogbo wa o. ẹ ṣe wà lájì oníkọ nígbà táwọn ò fi lọ skul wo ọdún 6 ni mo fi lọ lẹ́sìn jẹ́lí ó sinmi jẹ́lí ó sinmi ni oyin tí bẹ̀rẹ̀ skul jẹ́lí ó sinmi tí mo sì ń lọ jẹ́lí ó sinmi àwọn jẹ́lí ó sinmi aláàárọ̀ tẹ́ pa àpò búkú kan báyìí ni wọ́n máa ń gbé àpò tó máa ń kọ abc báyìí ẹ pa mẹ́gbẹ́ ni wọ́n gbé sí mi lọ wọ́n máa ń gbé kọ́ mi lọ́rùn ni wọ́n gbé kọ́ mi lọ́rùn ìwà máa lọ kúrúbé. ó sì kúrú ń gbà. mo kúrú tí mo sọ̀rọ̀ yẹn fún confidence ń jẹta tó bá mọ bàbá mi kan comment sí Facebook láàárọ̀ ẹ̀ ń bá bí bàbá wa ṣe rí gangan làwọn ṣe rí o ọmọ bàbá Òṣogbo lójú òpó Facebook tọ̀dọ̀ tèmi bó bá ṣe rí gan létà mo padà ga ọ ní ẹdùn bó sí pé máa padà ga láyé mi mo kúrú gan o. èyí ò tẹ̀tí rí súrà mo kúrú bóyá bá wò. ṣùgbọ́n táyé pé mo kúrú mo tún wá lọ lára báyìí ni èyí ó dàbí bọ́ọ̀lù ni wọ́n mọ kíkì èèyàn ni ẹ wà ní lérí jù báyìí lọ láàárọ̀ ìjáde ọjà máa dágbére ìtura. ẹ wo oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá wa jẹ́ látàárọ̀ ẹ ṣeun àti gbogbo ẹ̀yin tẹ́ kìmí délédélé àdúpẹ́ lọ́wọ́ yín bó wọn wá ṣe mọ̀ pọ́ ọmọ gan ni mí ńgbà wọn bá kìmí. ok délédélé ni wow. ẹ wo ẹ ṣe o tó bá ti di aago 9:00 sí aago 10:00 ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò 6 Saturday Extra bákan náà tó bá ti di aago 3:00 sí aago 4:00 tí òbí ò bá ti ń dìde lórí ẹ̀mí ìdílé òun lèmi ò mọ jòkó lórí àga àwọn bó ṣe gbóná fẹlifẹli náà ni a sì jọ ọmọ kù wọ́n máa ń gbóná torí ó jókòó sórí nǹkan kò wá ní gbóná yóò ti gbóná ẹ wo títí di ìgbà náà tá a jọ pàdé láago 9:00 èmi á máa ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ́rẹ̀ẹ́ sọ pé kó ta ní lọ́rẹ̀ẹ́ o nítorí ẹ̀ lèmi ìtura ọmọdé nídìí ṣe ń fi àsìkò yìí dágbé fún gbogbo ẹ̀yin lólùfẹ́ mi wípé ó dìgbà. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wa látàárọ̀ àníríì jù báyìí lọ lórí ètò àjímúná ròyìn fún ti tòní àtúmọ̀ pàdé lọ́la lógo ọlọ́run kọ́lọ́mọ́ lókù ló ń dágbére títí ìgbà náà ọlánrewájú àálímì ló kọ tèmi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo àpátápátá kájọ mọ́ fà ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀.